ayérayé a dúpẹ́ o. Everlasting God, we thank you Fún oore ọ̀fẹ́ ńlá aláìlẹ́gbẹ́ tí ẹ tún fi fún wa for this lónìí. great grace that you give to us Kì today. í ṣe ọgbọ́n orí wa. Not by our wisdom, Kì í ṣe mímọ̀ ṣe wa. never because we are perfect. Àkàrà àánú gbà. We only obtain mercy. Ògo ni fún orúkọ rẹ. Glory be to your name. Ọ̀rọ̀ náà tí a ó tún gbọ́ lónìí. What we are about to hear today, Jẹ́ kó sèso nínú wa. let it yield fruit in us. Jẹ́ kó bọ́ sílẹ̀ rere Let lọ́kàn it wa. fall in good land in our heart. Jẹ́ kó sèso nínú wa. Let it yield fruit in Jẹ́ kó bọ́ us. sílẹ̀ rere lọ́kàn Let it wa. fall into Jẹ́ good kó so land. èso nínú Let ayé it yield wa. fruit in our life. Ògo ni fún orúkọ Olúwa. To the name of the Ní Lord. orúkọ Jésù Olúwa wa. In Jesus' name we pray. Ẹ ké hallelujah. Amen. Amen. Òní ni Sunday kejì nínú ọdún 2026. Today is second Sunday in the year 2026. Mo sì fẹ́ kí a ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ Ọlọ́run. And I want us to examine the word of God. Tí mo pe àkórí rẹ̀ ní àwọn ọmọ ìjọ tí Olùṣọ́-Àgùntàn kò lè ràn lọ́wọ́. Which I titled the church member that the pastor cannot help. Yes. Àwọn ọmọ ìjọ tí Olùṣọ́-Àgùntàn kò lè ràn lọ́wọ́. The church member that pastor cannot help. Mo fẹ́ tú ìjìnlẹ̀ àṣírí yìí fún wa láàárọ̀ yìí. I want to open this mystery to us this morning Kí a má bàa ṣe mistake nínú ìrìn àjò ìgbàgbọ́ wa lọ́dún yìí. so that we don't make mistake in the journey of our faith this year. Gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, As a Christian, gẹ́gẹ́ bí ọmọ ìjọ, as a church member, kò ní dáa kí a pàdánù ire gbogbo tí Ọlọ́run ti yànda fún wa. it will not speak well for us to miss every good thing that God is having for us. Kí a má bàa pàdánù àwọn ire gbogbo tí Ọlọ́run ti ṣètò fún wa nínú ọdún yìí. For us not to miss all the goodness of God for our life this A year. nílò láti farabalẹ̀ gbọ́ mẹ́sẹ̀jì tàárọ̀ yìí. We need to patiently listen to this message this morning Kí a má bàa ṣe àṣìṣe níbi tó ti yẹ ká ṣe àṣeyọrí, a nídìí mẹ́sẹ̀jì so that lára. we don't make mistake where we supposed to succeed. We need this message this Kí morning. a má bàa kùnà, kí a má bàa fìdí rẹmi nínú ìrìn àjò ìgbàgbọ́ wa, a nídìí mẹ́sẹ̀jì So lára. that we don't fail in the journey of our faith, we need this message this morning. Kí a bá lè mú àyànmọ́ wa ṣẹ gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run nínú ìrìn àjò ọdún 2026, a nídìí mẹ́sẹ̀jì ilé ni. For us to fulfill our destiny in this year in 2026, we need Kí this. a má bàa pàdánù èròǹgbà rere tí Ọlọ́run ní fún ayé wa àti fún ẹbí wa, a nídìí láti farabalẹ̀ gbọ́ mẹ́sẹ̀jì láàárọ̀ For yìí. us not to meet the good plan of God for us and our family, we need this message. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run tí a fẹ́ gbọ́ lónìí yóò gbà wá kúrò nínú àṣìṣe tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe. By the grace of God, the word of God we want to hear this morning will save us from the mistakes that people are doing. Àwọn ọmọ ìjọ tí Olùṣọ́-Àgùntàn kankan ò lè ríran lọ́wọ́. The church member that no pastor can help. Kì í ṣe pé Olùṣọ́-Àgùntàn ò ní fẹ́ ràn wọ́n lọ́wọ́. Not that the pastor will not be willing to help Kò them. ní rí wọn ràn lọ́wọ́ ni. He wouldn't be able to help them. Kí ìwọ má bàa jẹ́ ìkan nínú irú àwọn ọmọ ìjọ bẹ́ẹ̀. So that you will not be among those type of members. O gbọ́dọ̀ farabalẹ̀ gbọ́ mẹ́sẹ̀jì láàárọ̀. Patiently listen to this message. Àwọn ọmọ ìjọ The church member tí Olùṣọ́-Àgùntàn kankan kò lè ríran lọ́wọ́. that no pastor can help. Now, ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ láti inú ìwé Jeremiah orí kẹfà. Let's start from the book of Jeremiah chapter 6. Ẹ ṣí Báíbù sí Jeremiah chapter 6. Jeremiah chapter 6. Màá kà ní bíbá yìí láti verse 17. I read from verse 17 here. Mo fẹ́ kí gbogbo wa ṣí sódà tí bá ti ń kà wá náà máa fojú wò torí màá kà ní Yorùbá ń bí nìkan. I want everybody to open it so that you can be looking at it. Pẹ̀lúpẹ̀lú mo fi olùṣọ́ sọ́dọ̀ yín tí ó wí pé ẹ fi etí sí ìró fèrè ṣùgbọ́n wọ́n wí pé àwa kì yóò fetí sí i. Ṣé rí báyìí? You see? Amen. Amen. Na Ọlọ́run tó fi olùṣọ́ sọ́dọ̀ wọn tí olùṣọ́ dẹ̀ ń sọ fún wọn pé kí wọ́n fi etí sí ìró fèrè ṣùgbọ́n táwọn láwọn ò ní fetí sí kí lolùṣọ́ fẹ́ ṣe. God has set a watchman over them and they are saying they are not going to listen to it. What do you think the watchman can do? Mo tún kà pẹ̀lúpẹ̀lú mo fi olùṣọ́ sọ́dọ̀ yín tí ó wí pé ẹ fi etí sí ìró fèrè ṣùgbọ́n wọ́n wí pé àwa kì yóò fetí sí. Nítorí náà gbọ́ ẹ̀yin orílẹ̀-èdè kí ẹ sì mọ̀ ẹ̀yin ìjọ ènìyàn. Ṣe rí pé ìjọ ló ń bá wí. Talking to the Ohun tí ó wà nínú wọn gbọ́ ìwọ ilẹ̀ wò ó èmi ó mú ibi wá sí orí ènìyàn yìí àní èso ìrò inú wọn nítorí wọn kò fi etí sí ọ̀rọ̀ mi àti òfin mi ni wọ́n kọ̀ sílẹ̀.
wo ni ó wà fún mi nínú tùràrí láti sẹ́bà wá àti eéṣú dáradára láti ilẹ̀ tí ó jìnnà wá? Ọrẹ sísun yín kò ṣe inú dídùn mi, ẹbọ jíjẹ yín kò sì wù mí. Praise the Lord. Hallelujah. Nínú ẹsẹ̀ Bíbélì tí a kà yìí, In this verse of the Bible, a rí tí Ọlọ́run sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé we see God telling these people that mo fi olùṣọ́ fún yín, I've set over a watchman over you, olùṣọ́ sì ń fọ́n fèrè, and the watchman is blowing trumpet, olùṣọ́ ń kìlọ̀, who is warning, olùṣọ́ ń sọ̀rọ̀. the watchman is Ṣùgbọ́n kí talking. ló dé tẹ̀yin ò fetí sí? But why are you not listening to Kí this? ló dé tẹ̀yin ò dáhùn? Why are you not answering him? Ibi tí wọ́n fi níṣòro nìyẹn. That is where they have. Ó ní èrò inú wọn náà ni yóò ṣe mọ́ wọn lára. He said their thought will be fulfilled on them. Àwọn nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ sí àwọn yẹn fún ìkìlọ̀ fún àwa alákòókò. All these things happen to those people for our own warning this time Ìwé around. Jeremiah kan yẹn náà. That same Chapter Jeremiah, 44. chapter 44. Ẹ ṣí Báíbù síbẹ̀. Open the Bible there. Jeremiah chapter 44. Amen. Amen. Ẹ jẹ́ ká wo láti verse 15. Jeremiah chapter 44 láti verse 15. Right from 15. Nígbà náà ni gbogbo àwọn ọkùnrin tí wọ́n mọ̀ dájú pé àwọn aya wọn ti sun tùràrí fún ọlọ́run mìíràn àti gbogbo àwọn obìnrin tí ó dúró níbẹ̀ àpéjọ ńlá ṣẹ̀rí àwọn great congregation àti gbogbo àwọn ènìyàn tí ń gbé ilẹ̀ Egypt àní ní Patrosi dá Jeremiah lóhùn wípé ọ̀rọ̀ tí ìwọ sọ fún wa ní orúkọ Olúwa àwa kì yóò fetí sí tirẹ̀. Amen. Amen. Àwọn ọmọ ìjọ tí olùṣọ́-àgùntàn ò lè ràn lọ́wọ́. Church member that pastor cannot help. Ọ̀rọ̀ Olúwa ló sọ fún wa o. You've spoken the word of God to us. Àsọpọ̀rọ̀ Olúwa kọ́ We o. will not deny it, Ṣùgbọ́n àwa ò ní fetí sí. but we will not listen to it. Now, ẹ jẹ́ ká wo nǹkan tí Jésù sọ nínú ìwé Luke chapter 13. Let's hear what Jesus said in the book of Luke chapter 13. Ẹ ṣí Báíbù sí Luke chapter 13. Open your Bible to Luke Mark chapter 13. verse 34 and 35. Luke 13 Luke verses 34 and 35. Ẹ máa gbọ́ ìpohùn rere Jésù lórí Jerusalem. Jerusalemu, Jerusalemu, ìwọ tí o pa àwọn wòlíì. Praise the Lord. Hallelujah. Ẹ̀rí báyìí, You see? wọ́n ń pa àwọn wòlíì. Àwọn wòlíì tọ́lọ́run rán sí wọn Clean the prophet that God sent láti them gbà wọ́n là. to deliver Wọ́n ń them. pa wọ́n. Clean them. Wọ́n á fi ọ̀rọ̀ ẹnu pa wọ́n. Kill them with the word of Wọ́n á God. fi idà pa míì nínú wọn. Kill some of them with Wọ́n á sọ sword. ìmíì lókùúta pa. They throw stone on some. Wọ́n á pẹ̀gàn ìmíì nínú They wọn. mock some among Ìwọ them. tí o pa àwọn wòlíì, You that keep prophets. tí o sì sọ òkúta lu àwọn tí a rán sí ọ pa. Nígbà mélòó ni èmi ń fẹ́ ràdọ̀bò àwọn ọmọ rẹ bí àgbébọ̀ ti ń ràdọ̀bò àwọn ọmọ rẹ̀ lábẹ́ apá rẹ̀, ṣùgbọ́n ẹ̀yin kò fẹ́. Oh my God. Ẹ̀rí bẹ́yẹn. O ní nígbà mélòó How many times? ni èmi fẹ́ ràdọ̀bò ọ́ Why wanted to bí protect you? àgbébọ̀ adìyẹ ti ń ràdọ̀bò àwọn ọmọ rẹ̀, For. ṣùgbọ́n ẹ ò fàyè Take it gbà. down. But you don't give Ẹ ò chance. fẹ́. You don't want it. Ó wá ìgbà tó ṣe tí tó su. When you're Oníṣàwò a fi ilé yín sílẹ̀ fún yín ní ahoro. Lóòótọ́ ni mo wí fún yín, ẹ̀yin kì yóò rí mi títí yóò fi di àkókò tí ẹ̀yin ó wí pé olùbùkún ni ẹni tí ó ń bọ̀ ní orúkọ Olúwa. Ẹ kí hallelujah. Hallelujah. Ẹ gbọ́ ilé yìí gbogbo ẹ̀yin ènìyàn lọ. Listen to this, every people. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, Several ní times. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìjọ máa ń complain. A lot of church members do complain. A ti gbàdúrà ogun ayé wa ò We ṣẹ. have prayed, our battle is not conquered. A ti gbààwẹ̀ títí kò sọ́nà àbáyọ. We have fasted, but there's no way out. Ọ̀pọ̀lọpọ̀ gan máa torí òkè dórí òkè. Then we're going from mountain to mountain. Láti bí àdúrà kan síbi ìṣọ́ òru From kan. prayer meeting to vigil. Ọ̀pọ̀lọpọ̀ ń rìn kiri látọ̀dọ̀ wòlíì kan
sọ́dọ̀ aládùúrà kan. Many are wandering about from one pastor to Wọ́n ń ṣe another. deliverance láti ibìkan sí ibìkan. They are doing one deliverance from one place to Síbẹ̀síbẹ̀ ó another. ń yà wọ́n lẹ́nu pé Upon the whole, they are surprised. kí ló That dé tí ogun yẹn ò ṣẹ́? why is the battle not over? Kí ló dé tí kò sí ìdáhùn sí àdúrà púpọ̀ wọn? Why is it there's no answer for the many prayers? Ṣé olùṣọ́ àgùntàn wa ò lágbára Does ni? it mean the pastor is not powerful? Àbí pásítọ̀ wa ò ní ìfàmìróyàn? Or a pastor is not having anointing? Àbí Ọlọ́run gan ò lè ṣe yánu bíi ti Or bàbá? God himself cannot do wonders like of Àbí old? Ọlọ́run ti gbàgbé mi ni? Or has God forgotten me? Àbí Ọlọ́run ò lè gbà mí ni? Or God cannot save me? Àbí kì í ṣe gbogbo ogun Ọlọ́run lè ṣẹ́? Or does it mean it's not every battle that God can Àbí kí ló ń conquer? sọ Ọlọ́run ò fẹ́ ṣẹ́ ogun tèmi? Why did God refuse to conquer my battle? Wọ́n á wá bẹ̀rẹ̀ sí ní pohùn réré. Continue to lament. Wọ́n á máa They ráhùn. will be murmuring. Wọ́n á máa ṣàròyé. They will be murmuring. Wọ́n á máa kùn. They will be murmuring. Ṣùgbọ́n ẹ gbọ́ But eléyìí. listen to this. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà sì rèé. Several times, Ohun tí iyì ọ̀pọ̀lọpọ̀ irú wọn ò ṣí sí ni what pé their understanding doesn't open to is láti rí ìrànlọ́wọ́ gbà lọ́wọ́ Ọlọ́run. to receive help from God. Ọmọ ìjọ gbọ́dọ̀ cooperate pẹ̀lú olùṣọ́ àgùntàn. Church member must cooperate with the Ẹ pastor. gbọ́ àṣírí gbogbo ènìyàn. Listen to this mystery. Tí o bá fẹ́ kí ìdè já lára rẹ̀, If you want the bondage to tí be o bá fẹ́ broken, kí ogun ayé rẹ̀ if ṣẹ́, you want your problem to be over, number one, number one, o gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí Ọlọ́run. you must have faith in God. Wípé Ọlọ́run ṣetán láti ṣẹ́ ogun ayé rẹ̀. That God is ready to conquer your Wípé battle. ó sì ní agbára láti ṣẹ́. And that is having power to O conquer them. gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí You Ọlọ́run. must have faith to Ó God. ṣe pàtàkì It's gidigidi. very, very important. Ìwé James chapter 1 James chapter 1, ní verse 6. if I say, Ó ní kí ó béèrè ní ìgbàgbọ́ that you should ask in faith, láì ṣiyèméjì rárá. without double-minded. Nítorí ènìyàn oníyèméjì. Because a double-minded Ó man dàbí ìgbì omi òkun is like a tí wave à ń ti ọwọ́ afẹ́fẹ́ bì sí wá bì that sẹ́yìn be being tossed up and tí a down sì ń ru sókè. and doing prayer. Kí irú ẹni bẹ́ẹ̀ má ṣe lérò pé òun yóò rí nǹkan kan gbà lọ́wọ́ Ọlọ́run. Such should not expect that we receive So kì í anything ṣe from God. ọ̀rọ̀ àròyé, It is not a matter of kì murmuring. í ṣe ọ̀rọ̀ àdúrà púpọ̀, Not a matter of too kì í much ṣe ọ̀rọ̀ prayer. pọ́lọ́run ò fẹ́ dá ọ lóhùn. Not a matter of God doesn't want to Ronú answer sí ọ̀rọ̀ ara you. rẹ. Think about yourself. Ǹjọ́ o wá síwájú Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́? Are you in the presence of God with your faith? Lẹ́yìn tí o bá gba Ọlọ́run gbọ́ After tán, you have believed God, ìgbésẹ̀ kejì the second ni step, wípé wàá wá gba àwọn tí Ọlọ́run rán sí ọ náà. you accept those God has sent to you. Bó ti wù kí Ọlọ́run lágbára tó, No matter how power of God, Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ láti ọ̀run. God will never come down from heaven. Ènìyàn ló máa rán sí ọ. He must send man. Ó ní ẹni tí ó bá gba wòlíì ní orúkọ wòlíì He that accept prophet in the name of yóò prophet jèrè wòlíì. is going to have the reward. Ẹni tí ó bá sì gba olódodo ní orúkọ olódodo He that accept the righteous as a á righteous jèrè is olódodo. going to be Matthew chapter 10 verse 41. Matthew 10:41. So nínú ìwé Kíróníkù kejì In the book of Second Chronicles, chapter 20 verse 20. chapter 20 verse 20. Ẹ gba Ọlọ́run gbọ́, Believe in God a ó sì fẹsẹ̀ yín and you múlẹ̀. shall be established. Nà kì í wá ń ṣe Ọlọ́run nìkan Not only God, torí pé a kò rí Ọlọ́run. because we have not seen God. Nà ẹ gba Ọlọ́run gbọ́, Believe in God a ó fi ẹsẹ̀ yín and you múlẹ̀. shall be established. Nà ẹ tún wá gba wòlíì rẹ̀ gbọ́, Believe in his prophet ẹ̀yin ó sì ṣe rere. and you are proper. Ẹ gba Ọlọ́run gbọ́, Believe in a ó God, fi ẹsẹ̀ yín múlẹ̀. you shall be established. Ẹ gba àwọn wòlíì rẹ̀ gbọ́, Believe his prophet ẹ ó sì ṣe rere. and you shall prosper. Ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí dáadáa. Listen to this mystery. Ní tòótọ́ Truly, tí a ò bá ní tara wa we are jẹ. not going to deceive ourselves. Oríṣi wòlíì èké pọ̀ káàkiri. There are many fake prophets around. Oríṣiríṣi pásítọ̀ èké pọ̀ káàkiri. Many fake pastors are around. Oríṣiríṣi ìránṣẹ́ èké tọ́lọ́run ò pè wọ́n pọ̀ káàkiri. Many fake messengers are Tí around wọ́n sì ń tan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ. and deceiving many people. Kódà tí a rí nínú àwọn wòlíì èké wọ̀nyí tí wọ́n ń lu ọ̀pọ̀lọpọ̀ ní jìbìtì. Even we see among these fake prophets that do many Ṣùgbọ́n people. níbi tí àwọn gbàrọ̀ gùdú bá gbé wà, But where we can see faith, níbẹ̀ ni a ti máa mọ̀ yí pé àmì ìdánilójú nìyẹn pé àwọn ọ̀ríjìnà wà. that is an assurance that they are the original. So àwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́, The real original men of God, àwọn wòlíì Ọlọ́run the tòótọ́, real prophet of God, tí Ọlọ́run pè ní that tòótọ́, God really calls, tí Ọlọ́run yàn ní that tòótọ́, God has chosen tí
tí Ọlọ́run fi àmì òróró lé lórí that ní God tòótọ́. has anointed, Àwọn wòlíì Ọlọ́run tòótọ́ God, people of tí God, Ọlọ́run rán níṣẹ́. that God sent Wọ́n message, bẹ nínú ayé they lónìí. are in the world today. Wọ́n lè máa pọ̀ níye There may púpọ̀, not be many, ṣùgbọ́n wọ́n wà nínú ayé. but they are in the world. Òtítọ́ ni o gbọ́ yẹn. This is the truth. Ìwọ tí Ọlọ́run bá wá fún ọ ní orí ọ̀fẹ́, You that God has given the privilege, tí o if bá wá wà nínú ìjọ òtítọ́, you are in a good church, níbi tí wọ́n ti ń wàásù òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, where they preach the word of God, níbi tí olùṣọ́-àgùntàn tí Ọlọ́run pè ní tòótọ́ bá wà, where the real pastor of God that tí God wọ́n has sì ń called, fi òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run bọ yín, and feeding you with the real truth word tí of wọ́n sì ń God, fi òtítọ́ ọ̀nà Ọlọ́run hàn and yín, showing you the true way of ó God. máa wá kù sọ́wọ́ rẹ It will be left to you gẹ́gẹ́ bí ọmọ ìjọ as a church member láti gba Ọlọ́run gbọ́ to believe in God, kí a lè fi ẹsẹ̀ rẹ so múlẹ̀, that you can be established, kí o sì gba wòlíì tó rán sí ẹ gbọ́, and believe the prophet is sent to kó o you, lè ṣe rere. so that you can prosper. Láti ní ìfẹsẹ̀múlẹ̀, To be established, o nílò ìgbàgbọ́ nínú you need Ọlọ́run. faith in God. Láti ṣe rere, To prosper, o nílò ìgbàgbọ́ nínú wòlíì you rẹ. need faith in Tí your bá ń prophet. sọ̀rọ̀ nípa àwọn wòlíì, When I'm talking about the mo ń sọ̀rọ̀ prophet, nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run I'm talking about the men of tí God, Ọlọ́run rán sí ọ. which God has sent to Nítorí you. náà nínú ìrìn àjò ọdún We are on the yìí, journey of this bí year. o bá fẹ́ ní ìfẹsẹ̀múlẹ̀, If you want to be established, gba Ọlọ́run gbọ́. believe in Má God. jẹ́ kí gbàgbọ́ rẹ kó yẹ̀ nínú Don't ẹ̀. allow your faith to Bí o shake. bá fẹ́ ṣe rere, If you want to prosper, gba olùṣọ́-àgùntàn rẹ gbọ́. believe your pastor. Òun ló fà á tí àánú ọ̀pọ̀lọpọ̀ ṣe ń ṣe mí That lónìí. is why I pity many today. Pàápàá jùlọ ẹ̀yin tó yẹ pé àwọn kìrìsìtẹ́nì kan wà wọ́n kàn ń rìn kiri. There are some Christians that are just wondering about. Ẹ rí ẹlòmíì gan kò ní chọ́ọ̀chì kan pàtó. You see some people that don't have a real church. Ẹlòmíì péré ní kìrìsìtẹ́nì kò ní pásítọ̀ kan pàtó. Some call themselves Christian, they don't have pastor. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ó máa ṣòro láti rí ẹran lọ́wọ́. Such people, to be difficult to help such A máa ń people. perú àwọn bẹ́ẹ̀ ní alárìnkiri àgùntàn. We call those people wandering sheep. Àwọn kan wà tí mo máa ń pè ní tọ́jọ́ wò. Those that taste church. Gbogbo ìjọ ni wọ́n máa ń tọ́ wò. They do go and taste Wọ́n á máa fọwọ́ gba àwọn ìjọ tètè. tasting church here and there. Wọ́n à ní sẹ́tù sí They anywhere. wouldn't be settled in a place. Wọ́n à ní jólóòtọ́ They síbikíbi. won't be faithful Tó bá yẹ pé anywhere. irú èèyàn bẹ́ẹ̀ ni If you ọ́, are such ó people, bẹ́tà kó yí padà. better you change. Kò sí chọ́ọ̀chì kan pàtó tí wọ́n ti recognize There's yẹ. no church who are recognized. Tí wọ́n lè fọwọ́ sọ̀yà pé mẹ́mbà wa That they lélẹ́yìí. can say, oh, this is our member. Tí wọ́n lè fọwọ́ sọ̀yà pé ara wa They can lélẹ́yìí. say that this is our member. Tí wọ́n lè fọwọ́ sọ̀yà pé ti wa That they lélẹ́yìí. can say, this one belongs Ó to wà God. committed sí anywhere. You are not committed to anywhere. Ó wà lóyà sí any You pastor. are not loyal to any pastor. Ó bọ́ lọ́rùn rìn ó disappoint You walk Ọlọ́run. with God, you disappointed Ó God. tún lọ bẹ́ṣù rìn ó tún betray. You walk with the devil, then you betray. Ìwọ nìkan wá wà lágbede méjì ayé. Only you are in between. Ó wà lórí òkúru jángátó. You are all in between. Ẹ̀yin ò kì í máyàn má ṣe bẹ́ẹ̀. You cannot fulfill destiny like So that. ara àwọn ìdí tí a ṣe ní ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì tán kóra wọn sínú wàhálà ayé This is nìyẹn. why we see many Christians that put themselves in the trouble of the Ìwọ tó world. bá wà ní orí ọ̀fẹ́. You are that have the privilege. Tó wà You nínú ìjọ Ọlọ́run tó are tọ́. the real church of God. Tí o dẹ̀ ní olùṣọ́ àgùntàn. And you have a pastor. O gbọ́dọ̀ kíyèsí àwọn nǹkan tí mo fẹ́ sọ You yìí. must observe all these things I'm Irú saying. àwọn ọmọ ìjọ kan wà. There are some church Kò members. sí bí pásítọ̀ ṣe lè lágbára tó. There's no how the man Kò lè rí wọn ràn lọ́wọ́. He can never help them. Irú àwọn ọmọ ìjọ kan wà. So there are some church Kò members. sí bí olùṣọ́ àgùntàn ṣe lè gbọ́n fẹ́fẹ́ tó. No matter how the pastor is Kò ní wise, ṣeé ṣe láti rí wọn ràn it lọ́wọ́. won't be possible to help Kì í ṣe them. pé olùṣọ́ àgùntàn yẹn ò gbìyànjú. Not that the pastor is struggling. Wọn à ní jẹ́ kó rà wọn ràn They lọ́wọ́. wouldn't allow him to help them. Irú àwọn ọmọ ìjọ bẹ́ẹ̀. Such church member, Mo fẹ́ ṣàlàyé wọn fún wa I láàárọ̀. want to explain them to you this morning. Tí irú ẹ̀ bá ti jẹ mọ́ ẹ, If that one is like you, tàbí tí ìwà rẹ bá ti jọ bẹ́ẹ̀, if your attitude is like that, tàbí tí mo ń ṣàlàyé tó bá ti jọ mọ́ ìwà rẹ, if what I'm saying is about what mo you fi do, Ọlọ́run alààyè bẹ̀ I ọ́. beseech you in the name of Tètè God, ṣàtúnṣe kankan. try and amend. Ìbẹ̀rẹ̀ ọdún la ṣì wà This is the yìí. beginning of the year. Second Sunday ló ní báyìí. Today is second Sunday, Tó o sì lè ṣe New Year resolution. and you can do New Year resolution. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣe pàtàkì. All these things are very important. Oríṣi ọmọ ìjọ àkọ́kọ́ The first church member tí a kò lè rí ràn lọ́wọ́, that can never be helped, tí olùṣọ́ àgùntàn ò lè rí ràn the lọ́wọ́, pastor can never help. ó ní àwọn ẹlẹ́gàn nínú ìjọ. The mockers in the church. Àwọn ẹlẹ́gàn The nínú ìjọ. mockers. Àwọn ẹlẹ́gàn, yes. The mockers. Chapter 28 ìwé Àìsáyà. Isaiah chapter 28.
ìwé Isaiah chapter 28. Isaiah chapter 28. Àwọn ẹlẹ́gàn nínú ìjọ. The mockers in the church. Isaiah 28. Isaiah chapter 28. Verse 22. Verse 22. Ǹjẹ́ nítorí náà ẹ má ṣe jẹ́ ẹlẹ́gàn kí a má bàa sọ ìdè yín di líle. Ṣẹ́rí báyìí. Ẹ má ṣe jẹ́ ẹlẹ́gàn. Do not be a mockers. Kí a má bàa sọ ìdè yín di líle. Let your bond be made strong. Ẹ kí hallelujah. Hallelujah. Mi ìmọ̀ bóyá ẹ ṣì wà ń bì. I don't know, maybe you are here. Ìyẹn túmọ̀ sí pé That means bí that ẹ bá jẹ́ ẹlẹ́gàn, if you are mockers, ìdè yín máa lé sí. your bond will continue to be Ṣàmọ́lísì stronger. tọ́pọ̀lọpọ̀ ṣe rí deliverance. You know where many doesn't see deliverance? Ṣàmọ́lísì tọ́pọ̀lọpọ̀ ṣe láwọn gbàwẹ̀ síbẹ̀síbẹ̀ àwọn ò rí You deliverance. see where many pray and fast without being delivered. Ṣàmọ́lísì tọ́pọ̀lọpọ̀ ṣe láwọn ti lọ sọ́dọ̀ deliverance minister títí síbẹ̀síbẹ̀ ọkọ̀ ọ̀run òkú ọ̀run You ayé. see why many go to minister of God and they Nítorí náà ẹ má ṣe jẹ́ ẹlẹ́gàn do not be a mocker, kí a má bàa sọ ìdè yín di líle. so that your bond will not be strong. Tí o bá jẹ́ ọmọ ìjọ, If you're a member ṣùgbọ́n tó yẹ pé o jẹ́ ẹlẹ́gàn, and you're mockers, wàá máa kẹ́gàn àwọn ohun rere. you'll be mocking good things, Wàá máa kẹ́gàn àwọn ẹni you'll rere. be mocking good people, Wàá máa kẹ́gàn àwọn ọmọ ìjọ you'll tó be kù. mocking other good members Wàá of the máa church. kẹ́gàn ìwàásù òtítọ́. You'll be mocking good preaching. Wàá máa kẹ́gàn àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. You'll be mocking the establishment of the word of Wàá God. ní problem. You are going to have Ẹ problems. má gbàgbé pé Don't forget that. àṣìṣe tí Míkàlì ṣe nìyẹn. That is the mistake that Michael did. Ìyàwó Dáfídì, The wife of David, ọmọ Sọ́ọ̀lù, son of Saul. nígbà tó rí pé tí Dáfídì ń sin Ọlọ́run When he discovered David serving pẹ̀lú God gbogbo agbára with the rẹ̀, whole strength within him, Bíbélì sọ wípé the Bible says, Míkàlì ó kẹ́gàn Dáfídì Michael mocked láti inú David ọkàn ẹ̀. right from her heart. Kò sọ jáde, He didn't speak it wọ́n out. láti inú ọkàn Right ẹ̀. from her heart. Ó kẹ́gàn ìránṣẹ́ He Ọlọ́run. mocked the man of God. Bíbélì sọ pé ó sì yàgàn The Bible says it was títí ó ṣe kú. she was barren till her kẹ́gàn. death. She mocked. Ẹgbọ́n ilé yìí gbogbo èyí. Hear this, everyone. Anointing tó kẹ́gàn Anointing that you mock kò ní wọ́ọ̀kì fún ọ. can never work for you. Ó ní èmi ní àjàrà òtítọ́. Tell I'm good vine. Ẹ̀yin ní ẹ̀ka nínú. You are the branches in me. Ó ní ẹ̀ka kẹ́ka tí ó bá ya kúrò lára àjàrà. Every branches that leave the vine Ó ní ó máa gbẹ dànù. is going to dry up. Ẹgbọ́n ilé yìí gbogbo èyí. Hear this, everyone. Má bá àwọn ẹlẹ́gàn sowọ́pọ̀. Don't cooperate with the mockers. Má bá àwọn ẹlẹ́gàn ṣàṣepọ̀. Never relate with any mocker. Má bá àwọn ẹlẹ́gàn jòkó pọ̀. Never sit down with the mocker. Ohun tó bá ń ṣẹlẹ̀ nínú ìjọ tí kò bá yí ọ. Whatever that is happening in the church, you don't Ó understand. free láti wá You are béèrè. free to come and ask. Torí a béèrè ọ̀nà kì í ṣìnà. Either ask or where we never miss road. Ṣọ́ra àti dédé pẹ̀gàn. Be careful of Ohun tí mocking. kò yí ọ. What you don't Ó lè understand. ṣàkóbá fún ọ. It may implicate Tí you. odindi ìyàwó Dáfídì ọba If the old wife of a king, tó bá yàgàn títí ó ṣe if kú. we were barren till her death, Tí ò rí ojú rere Ọlọ́run mọ́. without seeing the favor of God, Títí ó ṣe kú. until her death, Nítorí pé ó kẹ́gàn because she mocked ẹni àmì òróró Ọlọ́run. the anointed man of God. Ó kẹ́gàn iṣẹ́ He Ọlọ́run. mocked the word Ó of God. kẹ́gàn ìjọsìn sí He Ọlọ́run. mocked the service of God. Ó sì rí ìbínú Ọlọ́run. And he witnessed the anger Títí of ọjọ́ God ikú rẹ̀. till they are dead. Ṣọ́ra. Be careful. Àwọn nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ sí wọn All this thing happened to them láti jẹ́ ìkìlọ̀ fún àwa. to be a warning for Kí a us, má bàa ṣe àṣìṣe kan náà tí wọ́n so ṣe. that we not repeat the same Kí mistake. irú ìjàmbá tó ṣe wọ́n má bàa ṣe So wá. that what happened to them will not happen. Ẹni tó bá létí ló máa gbọ́ He ntẹ́ni. that have the ear will hear what the Spirit is Má saying. bá wọn wà nínú àwọn ọmọ ọjọ́ tó ń tẹnubọlẹ̀ rojọ́ kiri. Don't be among the backbiters in the church. Má bá wọn wà nínú àwọn ọmọ ọjọ́ tó ń tẹnubọlẹ̀ sọ̀rọ̀. Don't be Ọ̀rọ̀ among ìbọ̀dé. the backbiters that talk here and Wọ́n there. ní wàá jáde sáàárín ìgboro ni wàá máa lọ sọ ogun tó ń ṣẹlẹ̀ nínú You church. are the one that will go out and be saying all what is happening in the Àtèyí tó church. mọ̀ àtèyí tó mọ̀. Those one you know and you Àtèyí tó yí ọ àtèyí tí kò yí the ọ. one you understand and the one you don't Àwọn understand. kan wà wọn ò ní ọ̀rọ̀ ire kankan There are lẹ́nu. some they don't have good word in their mouth. Ọ̀rọ̀ tó lè pọnmi ìrẹ̀wẹ̀sì sí ọkàn àwọn tó ń tẹ̀síwájú. The word that can bring weakness to the heart of those that are Ọ̀rọ̀ progressing. tiẹ̀ kì í jèrè ọkàn. Your own word can never Ọ̀rọ̀ ẹnu win soul. ẹ̀ ó máa ń pa ọkàn run The ni. word of your heart has
man will normally destroy ó mọ souls. iye àwọn èèyàn tó ti fi ọ̀rọ̀ ẹnu ẹ kó ṣìnà. Don't know the numbers of people you have led astray. ó mọ iye àwọn tó ti ń tẹ̀síwájú fọlọ́run tẹ́lẹ̀ ìwọ ló fi ọ̀rọ̀ ẹ̀gàn ló fi pọ́nmi ìrẹ̀wẹ̀sì sí wọn Don't know the lọ́kàn. numbers of people that have been progressing before, but because of the àwọn word èèyàn of tí wọ́n bá God, ti ń súnmọ́ nínú ìjọṣe láyé wọn máa ń bàjẹ́. anyone you are closer in the church, their life will be destroyed. ó lè kọ́ntínú nínú ọdún yìí bẹ́ẹ̀ kó dẹ̀ rò pé wàá rí ojú rere Ọlọ́run. You can't continue this year until you will see the favor ó of bẹ́tà God. kó ronú pìwàdà. It is better you repent. kò ní dáa kó kàn máa wá lásán òun fi ọjọ́ ayé rẹ̀ ṣòfò ni. It's not good for you to be coming in faith. You are wasting your ó ní time. ẹ má ṣe jẹ́ ẹlẹ́gàn. Do not be a mocker, kí ìdè yín má bàa máa so that your bond will not continue to be kí ogun stronger, ayé rẹ̀ má bàa máa pọ̀ sí. so that your problem will not be kí multiplied, ìṣòro àwọn ọmọ rẹ̀ kó má bàa máa pọ̀ so that sí. the problem of your children will not be kí àrélù multiplied, ibi kó má bàa máa já wọnú ìdílé so that rẹ̀. the calamity will not be falling upon your family. ṣọ́ra fún ìpẹ̀gàn. Be careful of mocking. kò sẹ́ni tó ṣe bẹ́ẹ̀ tó ṣe rere There's rí. nobody that do that and you are prosper. very careful. Be very, very careful. ẹdìyẹn mú number one. Hold on to that, number one. oríṣi àwọn ọmọ ìjọ kejì The second type of church tí member, olùṣọ́-àgùntàn ò kì í ríran lọ́wọ́. that pastor can never be able to help. ó ní àwọn alárìífín nínú ìjọ. Those that disrespect in the church, àwọn alárìífín. those that disrespect in the a máa church, ń pe kinní kan ní àrífín familiarity. disrespect familiarity, too much familiarity. ẹ gbọ́ eléyìí gbogbo ènìyàn. Let's listen to this. àwọn alárìífín. Those that disrespect, ó ní àwọn tó jẹ́ yí pé wọ́n they are candidates of familiarity. Praise the Lord. hallelujah. na ìwé Mark Book of Mark, kí ó bá lè yé wa dáadáa Mark chapter I want to 6 understand more. Mark chapter 6 Mark 6. ẹ jẹ́ ká wo 1 to 5 Mark chapter 6 1 to 5. verses 1 to 5 ó sì jáde níbẹ̀ ìyẹn Jésù ni o ó wá sí ìlú ohun tìkára rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ ọ́ lẹ́yìn nígbà tí ó sì di ọjọ́ ìsinmi ó bẹ̀rẹ̀ sí ní kọ́ni nínú sínágọ́gù ẹnu sì ya àwọn ènìyàn púpọ̀ tí ó ń gbọ́ ẹ máa wá gbọ́n tí wọ́n ń sọ o wọ́n ń wí pé níbo ni ọkùnrin yìí gbé ti rí nǹkan wọ̀nyí irú ọgbọ́n kí ni èyí tí a fi fún un tí irú iṣẹ́ agbára báyìí ń ti ọwọ́ rẹ̀ ṣe. verse 3 gbẹ́nàgbẹ́nà náà kọ́ yìí ọmọ Màríà arákùnrin Jákọ́bù àti Jósè àti ti Júdà àti ti Símónì àwọn arábìnrin rẹ̀ kò wá sì wà níyìí lọ́dọ̀ wa wọ́n sì kọsẹ̀ lára ẹ̀. They offend the tree. ṣùgbọ́n Jésù wí fún wọn pé kò sí wòlíì tí ó wà ní àìní ọlá bí kò ṣe ní ìlú òun tìkára rẹ̀ àti láàárín àwọn ìbátan rẹ̀ àti nínú ilé rẹ̀ òun kò sì lè ṣe iṣẹ́ agbára kan níbẹ̀ ju pé ó gbé ọwọ́ rẹ̀ lé àwọn aláìsàn díẹ̀ ó sì mú wọn lára dá. ẹ la ojú kẹgbọ́n ilé. Open your eyes and listen to it. nítorí ìwà àrífín. Because the attitude of disrespect. àwọn ará ìlú Jésù Kristi ibi tá a ti bí nípa tara. In the town of Jesus Christ where he was wọ́n born. pàdánù oore ọ̀fẹ́ Ọlọ́run. They miss the grace of wọ́n God. kùnà ògo They Ọlọ́run miss the grace of God. nítorí àrífín. Because of disrespect. Jésù kọ́ ìní. Isn't that Jesus? ṣe bí gbẹ́nàgbẹ́nà ni. Is that a car? bàbá ẹ̀ káfíńtà. òun náà ti ṣe káfíńtà rí. He has been a carpenter. kódà bó ṣe wà yẹn ó ti bá mi kan pákó He rí. has now ó ti bá mi kan àpótí he rí. has made box for me. àwọn arákùnrin ẹ̀ His brothers. àti Jósè Jesus. àti Júdà Judah. àti Símónì Simon. àti àwọn arábìnrin And wọn all his gbogbo wọn wà láyìíká wa around us. ọmọ ìlú kan ni We wá have the same city. ọmọ fámìlì kan ni We wá have the same family. ọmọ agboolé kan ni We wá have friends with him. abúlé kan láti jọ We wá are in the same village. kódà gan mo mọ̀ gbá kékeré Who ẹ̀ I know is where he Bíbélì was sọ pé born. wọ́n sì kọsẹ̀ lára Bible ẹ̀ say they are offended at him. ta ló mọ̀ pé irú àwọn ọmọ ìjọ kan wà bẹ́ẹ̀ You know there's some church member like that. tó yẹ pé wọ́n ní ìwà àrífín lọ́wọ́ They have the attitude of ẹ disrespect. gbọ́ ilé gbogbo ènìyàn Hear this everyone. ìwà àwòfín tó máa ń fa àrífín We watch much. It cause disrespect. kí ni ló máa ń fà á And what causes àwọn kan wà their son? tó yẹ pé bóyá nípa orí ọ̀fẹ́ tí a fi fún ọ Maybe through the grace that is given to you. o ní orí ọ̀fẹ́ láti wà ní ipò kan nínú ilé You Olúwa are also privileged to be in the house of God.
o ní orí ọ̀fẹ́ láti di ipò kan mú nínú ìjọ Ọlọ́run. Have opportunity to have a post in the church of Gbọ́ ilé God. tó o bá ṣọ́ra, If you are not careful, ẹ̀mí àrífín lè máa wọnú ẹ̀. the spirit of disrespect may Tí wàá ti máa rò wípé ṣe bí ìwọ náà ni wọ́n ń rí náà and you'll be níṣẹ́. thinking after all you are the only one they are sending Tí message. wàá máa rò pé ìwọ náà ni wọ́n ń rí fọ̀rọ̀ lọ. Thinking you are the only one they are Tó calling. bá yá wàá bẹ̀rẹ̀ sí ni máa ro rẹ ju bó ṣe yẹ lọ. When the time you'll be thinking more than you Tí o have. bá ṣọ́ra ẹ̀mí àfojúdí máa bàlẹ́ If you ẹ. are not careful, that disrespect spirit will Tí come ẹ̀mí upon you. àfojúdí bá bàlẹ́ And when ẹ, it come upon you, ó máa di wípé kó bẹ̀rẹ̀ sí ní miscalculate. it means you will be Tó miscalculating. bá wá miscalculate, And by the time you are wàá miscalculating, lose balance. you will lose Tó balance. bá lose By the balance, time you lose balance, ìṣubú rẹ ti dé tán. then your downfall is near. Ṣọ́ra Be careful. àwọn alárìífín nínú Disrespect ìjọ people. wọn kì í sábà ríre kó lọlé. They don't receive goodness. Àwọn alárìífín nínú ìjọ, Disrespect people in àwọn tó church. máa ń rí àwọn àgbékalẹ̀ Ọlọ́run fín. They do disrespect Àwọn tó what máa ń God rí has ìránṣẹ́ established. Ọlọ́run fín. They disrespect the people Irú of God. àwọn ẹ̀dá bẹ́ẹ̀, Such people, wọ́n máa ń pẹ́ nínú ilé Olúwa láìrí nǹkan kan kó lọlé. they tarry in the house of God without having anything to Ẹ gbọ́ ilé about. gbogbo ènìyàn. Hear this, everyone. Kí n sọ òtítọ́ fún wa. Let me tell you the truth. Gẹ́gẹ́ bí ènìyàn, As a man, ṣe rí gbogbo ẹ̀yin tí ó jẹ́ pé ẹ ní orí ọ̀fẹ́ kan tàbí òmíràn nínú church. all of you that have the one privilege or the other in the Bóyá church, orí ọ̀fẹ́ láti dípò pàtàkì kan mú. made it the privilege of uphold the post. Tàbí ó ní orí ọ̀fẹ́ láti súnmọ́ And you Olùṣọ́-Àgùntàn. have the way to move closer to the man Ẹ̀yin ló of God. yẹ kẹ́ wà ní ìkíyèsára jù. You are the one that's supposed to be more careful. Ẹ̀yin ló yẹ kẹ́ ṣọ́ra jù. You are the one that's supposed to be more careful. Kí ọ̀rọ̀ ayé rẹ kó má bá a lọ dàbí ọ̀rọ̀ Lúsíférì. So that your issue will not become like that of Lucifer. Amúlétí Ọlọ́run tó ń rí Ọlọ́run He fín. that is closer to God and they disrespect God. Nígbà tó ṣubú kò lè padà dìde wá. When he fell, he couldn't stand A up. gbọ́dọ̀ wà very careful. We must be extra careful. Ṣọ́ra fún ẹ̀mí àrífín. Be careful of the spirit of Kí ni disrespect. a fi máa ń mọ àwọn tó lẹ́mí How àrífín? do we recognize those people? Number one, Number one, ẹ̀rí ẹlòmíì á fi ọwọ́ yẹpẹrẹ mú ìkìlọ̀ ta fún. you see some people, they take the warning with lefty. Àní ṣe bí dáàdì ló sọ bẹ́ẹ̀ kò This sí is my daddy problem. that said, that's Kò no sí problem. problem. No problem. Á fọwọ́ yẹpẹrẹ mú. You take it with Ìjọ lefty. tí náà ogun yẹn bá máa jó ẹ, When there will be the fire of that battle will ó máa dàbí àlá ni o. be like Torí ṣe ló dream. máa dé bá ọ lójijì. Just come to you suddenly. Ẹ kí hallelujah. Hallelujah. Ẹ̀rí ẹlòmíì, You see some people, àmì àrífín, the sound of ẹ disrespect. fún ní instruction. You give him instruction. Kò ní ṣe é lákòókò. He wouldn't do it on Ó time. lè padà ṣe o. He might do it later. A ṣe é nígbà tó wù tó Do it pèsè the tó time fẹ́ it pleases him. then kò ní wà kíáfù láti ṣe bí ìránṣẹ́ Ọlọ́run ṣe ní kó ṣe He é. wouldn't be careful to do it the way the man of God tell him to do it. Wàá padà kóra ẹ sínú wàhálà. You will later put yourself in Má jẹ́ kí problem. irú ẹ̀mí bẹ́ẹ̀, má jẹ́ kó ráyè nínú ẹ Allow lọ́dún. such spirit to have time in Ó lè you. ṣe àkóbá fún ẹ. It can implicate you. Wà very careful. You must be very, very Kò careful. sí bó ṣe lè súnmọ́ ìránṣẹ́ Ọlọ́run. Know how you are closer to the man of God. Tí o bá ní ẹ̀mí àrífín If nínú, you have the spirit of ó lè disrespect, wà nínú ìjọ yẹn kó má rí nǹkan kan mú. you may be in that church without getting Bó o anything. la ṣe máa mọ̀ pé ẹ̀mí àrífín ti wọnú How do we ẹ̀mí? know the one is having this spirit Nígbà of tí ìránṣẹ́ disrespect? Ọlọ́run bá ń wàásù, When the man of God is preaching, tí wọ́n ní God you say you have láti mọ sọ wípé mo mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run tí dáàdì yìí sọ yẹn èmi lọ̀rọ̀ yẹn ń tabá. I've got to say, I know the word of God that daddy is saying. Ẹ̀mí burúkú kan ti ń ṣiṣẹ́ nínú ènìyàn. One evil spirit is working in you. Ẹran ara ti fẹ́ gbé ẹ ṣubú. The flesh is about to make you to So, fall. nígbà tí wọ́n wá ń fi ẹ̀sùn kan ìránṣẹ́ Ọlọ́run When you are allocating the man of God, wípé ìwọ ni wàásù ń tabá. that the preaching is on you. Nọ́mbà wà báwo ni wọ́n ṣe mọ̀ pé ìwọ náà ń fi wàásù yẹn bá. How do you know he's preaching about you? Then ó túmọ̀ sí pé ìwà burúkú wà lọ́wọ́ ẹ tó o ti repent. It means there's one bad attitude in you that you are Torí yet to pé kó repent. o ti ronú kúrò kúrò nínú ìwà burúkú tá bá ń dárúkọ pé yẹn ń wà burúkú o ò ní sọ pé wọ́n ló ń kàn. Suppose you have been repented from that evil thing, you wouldn't have said. Fún àpẹẹrẹ tí wò bá kí n ṣolè. If you are not a thief, Tí ìránṣẹ́ Ọlọ́dẹ ń wàásù. and the man of God is preaching, Ojú òkòrò ò dáa. the prophet Ó lè ò dáa. thief is not Kò dáa good. kéèyàn máa jalè. Stealing is not Tí good. wọn ò dẹ̀ kí ń jalè. And you are not a thief. Kí wá ní pọ́blẹ́mù tiẹ̀ What níbẹ̀? is your own problem on Kò lè that? kàn ẹ́ nà.
now. You are less ṣùgbọ́n concerned. ẹ pé o lè ní ẹ́. If you are a thief, pàápàá jùlọ o lè tó o dẹ̀ fẹ́ ronú pé wàdà. especially when you don't want to repent, bẹ́ẹ̀ inú wọn máa bí ẹ. you will be annoyed torí pé o fẹ́ ronú pé wàdà. because you don't want to repent. wàá bẹ̀rẹ̀ sí ni máa rojọ́ kiri pé wọ́n ní pásítọ̀ bá wí. The pastor is preaching about you. ṣé ìwọ ń retí pé kí wàásù kó má tàbá Are anybody? you expecting that the preaching shouldn't touch ẹ lọ anybody? wádìí ẹ̀ wò Go dáadáa. and find kò out. sí ibi tí wọ́n ti máa wàásù There is nowhere they preach the true preaching láti inú bíbélì wá right from the Bible tí kò ní tàbá that ẹnìkan. will not touch anybody. so why tí wọ́n wá ń bínú Why are you angry wípé ọ̀rọ̀ Ọlọ́run tàbá ẹ̀? that the word of God has lọ́nà touched kí you? ló wá fẹ́ ṣe? What will you do? so fẹ́ bá oníwàásù jà ní. You want to fight the preacher? ìwọ orí kanú bẹ́ẹ̀ni pé ègbé ni fún ẹni tó ń bá ẹlẹ́dàá rẹ̀ jà. Have you not read it in the Bible that woe to him ẹ̀mí that fight his àrífín ló jẹ́ creator? kó lè sọ orú That ọ̀rọ̀ the bẹ́ẹ̀. spirit of disrespect that make you to speak ẹ so. gbọ́ eléyìí gbogbo ènìyàn. Hear this ẹ̀mí everyone. àrífín rèé o. This is the spirit of disrespect. ṣebí pásítọ̀ gan wọn àwa wò mí nílé. Pastor did not come and visit me too. praise the Lord. Hallelujah. ta ló mọ̀ pé mi àrífín ni. You know the spirit of disrespect. wọn àwa wò ẹ́ nílé. They didn't come and check you at all. praise the Lord. Hallelujah. lóòótọ́ Olùṣọ́-Àgùntàn lè ó free láti bẹ oníkálukú. The true pastor is free to visit anyone. ṣùgbọ́n pé ìránṣẹ́ Ọlọ́run ò tí ì ráyè wá bẹ̀ ọ́ wò tàbí kò wá lè rẹ̀ wá bẹ̀ ọ́ wò. That the man of God has not having chance to ìyẹn wá ń visit bí you, wọn nínú. and you are annoyed because of that. ẹ̀mí àrífín ni. That the spirit of disrespect. ẹ̀mí àrífín ni. That spirit of disrespect ẹ̀mí yìí ò dùn. is especially nígbà tó jẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run yan àwọn èèyàn tí wọ́n ń físìtì oníkálukú tí wọ́n náà ń físìtì wọn náà. especially when man of God has chosen some people to be visiting people and they are coming to you. ààyè mélòó ló wà fún ìránṣẹ́ Ọlọ́run láti mọ lọ físìtì gbogbo ọmọ ọjọ́ ní one by one. How many times do you think the man of God have to be visiting individual tó bá yẹ pé members? yẹn ni ìránṣẹ́ Ọlọ́run ṣe kò ní láyè ṣiṣẹ́ Olúwa. If that is what the man of God is doing, we will not have chance to do the work of God. olóòfà tó jẹ́ pé nínú ìjọ tí ó bá ní ètò ìṣàkóso That is why in the church that have good plan, a ti máa ń yan àwọn ènìyàn. we must choosing some people. ẹ̀yin ẹ lọ máa wo àwọn ẹni báyìí wò You go and be ẹ lọ máa wo àwọn ẹni báyìí wò Go and visit ẹ lọ máa wo àwọn ẹni báyìí wò Visit ẹ̀yin ẹ lọ máa ṣe nǹkan báyìí Go and visit. ẹ̀yin ẹ lọ máa ṣe nǹkan báyìí. You go and go and do that. oníkálùkù òṣìṣẹ́ ló ní ojúṣe tó ń ṣe nínú ìjọ. Individual workers have their duty in the church. àwọn tí a bá yàn láti máa mójútó ìwọ Those that we are choosing to take care of tí you, ìyẹn ò bá tẹ́ wọn lọ́rùn if you are not satisfied with tí that, wọ́n ọjọ́ rẹ̀ lójú débi wípé you are so proud to the extent that pásítọ̀ mi ò wá. my pastor has not come. ẹ̀ẹ́dẹ̀ tó wá ń torí ẹ̀ bínú. And because of that, you are angry. nǹkan ń ṣe ọ́. Something is worrying you. má ṣe irú ẹ̀ lọ́dún yìí. Don't do that this year. ewu ni fún ọ. It's dangerous. òun làwọn kan ṣe. That's what many did. tí wọ́n gbàdúrà tádúrà wọn ń bọ́ sórí òfurufú jáńgá. And they pray and their prayer not answered. tí wọ́n ń fúnra wọn ní problem. They are giving themselves problem. ẹ wà very careful. Be very, very careful. ẹ gbọ́ ilé yìí. Hear this. àmì àrífín. Sign of disrespect. ó ní kí Olùṣọ́-Àgùntàn yẹ kí wọ́n correct ẹ kó mọ bọ́ sápò òbínú ẹ. For your pastor to correct you and fall into your anger. wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́dún yìí. Don't do that this ó year. léwu burúkú It's burúkú. very dangerous. àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ a kì í rí wọn ràn Those lọ́wọ́. that are doing that, we will not be able to be ẹ helped. rántí ọba Ùsáyà. Remember King Uzziah. nígbà tí àwọn àlùfáà correct ẹ pé n tó ṣe ò dáa. When the priest corrected him, bíbélì what sọ did he pé ó do? bínú sí wọn. The Bible said, Lójú kan ẹsẹ̀. and immediately, àrùn ẹ̀tẹ̀ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní yọ níwájú orí you ẹ̀. have the leper. ẹ ní dẹ́tẹ̀ lórúkọ All the Jésù. leprosy. àwọn ọmọ ìjọ The church member tí Olùṣọ́-Àgùntàn ò lè ríran lọ́wọ́. that the pastor cannot be able to help. má jẹ́ kí wọ́n wà lára wọn. Don't be among them. àwọn alárìífín. Disrespect. àwọn aláwòfín. Don't disrespect people. jẹ́ oríṣi àwọn ọmọ ìjọ kẹta. Another set of people tí Olùṣọ́-Àgùntàn kankan ò lè ríran that the lọ́wọ́. man of God can never ó help. ní àwọn agbéraga. The pride. àwọn agbéraga nínú ìjọ. So pride. ìwé Psalm 138 Psalm 138. ní verse 6 Verse 6. ó ní Ọlọ́run rẹ ara rẹ̀ sílẹ̀ láti òkè ọ̀run Want to humble himself from láti heaven wo àwọn ọmọ ènìyàn to look at people, láti wo àwọn onírẹ̀lẹ̀ to look at the humble. ṣùgbọ́n àwọn agbéraga But the pride, ó wù wọ́n lókè put them rere afar off.
lókè rere. Watch them afar. Ọlọ́run kì í súnmọ́ àwọn agbéraga. God will not be closer to the pride. Ọlọ́run kì í bá agbéraga rìn. God will not relate with the pride. Ṣọ́ra fẹ́mi ìgbéraga. Be careful of the spirit of pride. Bíbélì sọ pé Olúwa júbà àwọn onírẹ̀lẹ̀. The Bible says God humbled the Ṣùgbọ́n ó kọjú ìjà sí agbéraga. why he fight the James chapter 4 verse 6. James 4 verse 6. Má jẹ́ agbéraga. Don't be a pride. Má jẹ́ kẹ́mi ìgbéraga wọnú ẹ̀. Don't have the spirit of pride. Ìgbéraga àtijọ́ra ẹni lójú. The pride, Tó bá rán sí ìyàn lọ́kàn. if it fall into your Ó lè eyes, jẹ́ kólú ẹ mọ rí ẹni tí ò yẹ kó rí. make you to see, disrespect someone you are not supposed Ẹ la ojú ẹ wo bí. Open your eyes and Ṣọ́ra má jọra rẹ lójú. be careful. Don't be too Irú proud. ipòkípò tó lè wà No nínú matter the ìjọ. position you are in the church of Má God, jọra ẹ lójú. don't be filled with Irú pride. orí ọ̀fẹ́ yòówù tọ́lọ́ ń lè fún ọ. No matter the grace you are Má giving, jọra ẹ lójú. don't be proud. Gbọ́ mi, ó lè jẹ́ pé ìwọ gan ló ń gbé owó kalẹ̀ tí wọ́n ń lò nínú church. Maybe you are the one that is dropping money they are using in the church. Ó lè jẹ́ pé ìwọ gan ni bóyá ká sọ pé financial pillar ìjọ. Maybe you are the financial pillar in the church. Ìjọ tó bá rí rẹ gẹ́gẹ́ bí bàbàrà tó bẹ̀rẹ̀ sí ní jọra ẹ lójú, ó lè ṣe é pé ìjọ náà ni wàá wọ ẹ̀wù ẹ̀tẹ́. Anytime you see yourself as so important, maybe the day is the one. Torí gbogbo ohun tó bá ní orí ọ̀fẹ́ lórí gbà. What free grace you receive? Àwọn kan lówó jù ẹ lọ. Some are richer than you. Tí àwọn àpọ́sù sọ fún pé jẹ́ kí owó rẹ ṣègbé pẹ̀lú That the rẹ̀. apostle told, let your riches. Ìwọ ṣe bí o lè fi owó ra ẹ̀bùn Ọlọ́run. You think you can buy the gift of God with Wípé o money? ní orí ọ̀fẹ́ láti náwó síṣẹ́ Olúwa. But you have been privileged to spend money on the Má word of jẹ́ kó God. kó sí ọ lórí. Don't allow it to Ó lè ṣokùnfà ìṣubú it rẹ̀. may lead to your downfall. Gbọ́ eléyìí, Hear this. o lè ní àwọn ẹ̀bùn kan. You may have certain gifts. O lè ní àwọn orí ọ̀fẹ́ You kan. may have certain Ó grace. jẹ́ pé Ọlọ́run ń lò ẹ́ nínú When ìjọ. God is using you in the Má church, jẹ́ kí èṣù tì ọ́. don't allow the devil to push you. Bíbélì sọ pé ìgbéraga ló ń ṣíwájú ìparun. The Bible says pride leads to destruction. Gbọ́ mi, má sọ pé bí wọn ò bá tí ì rí ọ ìjọ ò tí ì jọ. Don't say if they don't see you, nothing can go on. Má rí rẹ gẹ́gẹ́ bí òpó tó gbé jọ̀rọ̀. Don't see yourself as a pillar that uphold the church. Ìwọ kọ́ ni òpó tó gbé You jọ̀rọ̀. are not the pillar that hold the church. Jésù Kristi ní pàtàkì igun. Jesus is the main Ó important ní pillar. olórí ìjọ. He is the leader of the Òun church. ló ń di ìjọ He is rẹ̀. the one that upholded his church. Má jẹ́ kí èdí mú ọ. Don't allow Má jọra rẹ lójú. Don't be too proud. Àwọn nǹkan wọ̀nyí léwu. All these things are very Tó bá ti dangerous. lẹ́mí ìgbéraga, If you have the spirit of pride, ìránṣẹ́ Ọlọ́run ò ní rí ẹran the man lọ́wọ́. of God will not be able to help you. Ẹ̀mí ìgbéraga máa ru ẹ́ sókè. Spirit of pride will Ẹ̀mí inspire you. ìgbéraga bá ti ru ẹ́ sókè. God is inspiring you. Anointing Olùṣọ́-Àgùntàn ò ní wọ́ọ̀kì The fún ẹ anointing of mọ́. the man of God will not walk upon Ó lè you. gbàdúrà púpọ̀ kádùn ẹ̀ mọ wọ kọ́tà tó. Pray any prayer that will not be answered. Ó lè máa dààmú kọ́ ló má lóhun rí ọ. You may be struggling and God will not see Ẹ jẹ́ you. ká kíyèsí àwọn nǹkan wọ̀nyí Let's lọ́dún yìí. observe all these things this year. Táwọn ẹlòmíì bá ń ṣerú mistake yẹn, If others are making such mistakes, ìwọ má ṣerú ẹ̀. don't make such. Má ṣerú ẹ̀ Don't rárá. make such. Rí ara rẹ sílẹ̀ Humble yourself níwájú Ọlọ́run in the presence of kí ó God lè gbé ọ̀gá so that I can lift you ní up àkókò rẹ̀. at the right Ẹ time. gbọ́ eléyìí. Hear this. Tí o bá respect ọmọdé If you àtàgbà, are respecting young and kí old, ló ní kó má dà? what does that one God Kí ló do? ná ẹ? What does it Láti cost? respect To everybody. respect everybody. Àgbà tó bá lómi nínú ẹ̀ lè gbọ́ kọ́mọdún wò mò. Àgbà tí ò bá lómi nínú náà ló máa ń It dùn. is that girl that doesn't have water. Empty barrel. Empty Ó máa ń man. make it One that loudest make a noise. lot of noise. Wà very careful. You need to be very, very Nínú careful. gbogbo, In all ẹ jẹ́ things, ká wọra wa ní ìwọ̀ntúnwọ̀nsì. let's look at ourselves Nínú ìjọ in Ọlọ́run. the church of God. Amen. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé That is why gbogbo ipò yòówù tó wà. any position you handle, Tó bá yan ojúṣe kan fún ẹ nínú if you church, are told to do certain things in the yóò church, kẹ́gàn ojúṣe yẹn. don't mock that duty. Nínú gbogbo adúrú iṣẹ́ tó wà nù In church. all the duty in the church, Èmi ni wọ́n wá ní kí n gbégbá ọrẹ dání they need níwájú. to hold the bowl for offering. Agbégbá ọrẹ dúró. Ṣé iṣẹ́ tèmi nìyẹn nínú ìjọ? Done my work in the church. Èmi mọ̀ ṣe bẹ́ẹ̀ pé mi ò gbọ́ I mọ̀. do as if I did not Mi hear. mọ̀ ní dá wọn I lọ. won't answer them. Ẹ̀mí ìjọra ẹni lójú wa. Spirit of pride has come upon Kò you. sí iṣẹ́ kan tó kéré nínú There's ilé no wa. work that is so small in the house of Ẹ̀yin God. nìkan tún wá gbọ́ ilé yìí. Listen today. Káṣí wàá gbà pé iṣẹ́ tó kéré náà fún. Let's say they give you lesser job. Bíbélì sọ pé ẹni tó bá jẹ́ olóòótọ́ The Bible says that is faithful nínú ohun kékeré, in a little thing a ó fi ńlá lé will lọ́wọ́. be hand over a great Tí wọ́n bá mọ̀ yí pé
iṣẹ́ yẹn kéré You fún know ẹ. the work is so Ìwọ ò small. ṣe pẹ̀lú gbogbo agbára ẹ̀. Why not do it with all strength Kí in wọ́n wá rí pé you? ojúṣe ta fún lágbájá yìí kéré o. That this one responsibility is Àbẹ́ẹ̀rí bó ṣe ṣe small. lè kíákíá. Don't you see how he did this? Àbẹ́ẹ̀rí bó ṣe jólóòtọ́ sí lè. Don't you see how faithful he is? Kí Ọlọ́run fún ara ẹ̀ wá promote ẹ. So that God himself will promote you. Ìgbà tọ́lọ́run bá promote But if ẹ. God promote you, Ó máa wọṣọ yìí sí ẹ náà. then we will honor you. I'm telling you the truth. Bẹ́ẹ̀ wá gbọ́ eléyìí. Let me tell Tí you, wọ́n bá wá fi ojúṣe kan lé ọ lọ́wọ́ nínú church. if you hand over a duty to the church, Jẹ́ ń sọ eléyìí fún ọ. let me tell you this, Wọ́n pọ́n ẹ lé ni. they only respect you. Àìmọye àwọn tó jù ẹ lọ. Number Tí wọ́n mọ̀ nǹkan ṣe jù ẹ lọ. that can do more than Tí you, wọ́n tún níyì jù ọ lọ. that are so respectful more Tí than wọ́n you, lè mọ́ fi iṣẹ́ lọ. that they may not even tell to do Wípé it. wọ́n fi iṣẹ́ lọ ẹ̀. For them to tell you to do Pé something, lágbájá ṣe nǹkan báyìí. so person do this. Tó o bá ṣọ́ra, If you are not careful, o lè tẹ̀rẹ̀. you may mock yourself. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, In many times, téèyàn bá dẹ̀ tẹ́ níwájú ẹni tó ń fẹ́ràn and ẹ̀. if you have been mocked within Owó púpọ̀ tàbí làálàá púpọ̀ lè má ra iyì yẹn mọ́. a lot of money may not buy that respect O ti again. rọ́bìṣì ara ẹ̀. You have already rubbish Mo fẹ́ yourself. bẹ̀ wá. I want to beseech you, Má rọ́bìṣì ara ẹ̀. don't rubbish yourself Nínú ilé Olúwa. in the house of God. Ojúṣe tó bá ti fún ọ. Any duty you are to Gbogbo do agbára tó o ní. with the all power in Gbogbo you, ọgbọ́n tó o ní. every wisdom you Gbogbo have, ipá tó o ní. all your strength, Sáà. try it. Nípa o jẹ́ Make olótìtọ́. sure you are faithful. Ìyẹn ní ojú rere àti ìbùkún Ọlọ́run ó ṣe mọ wá sórí. That is how the favor of God and the blessing of God Wọ́n will wà come upon you. proud. Don't be proud. Má jọra ẹ lójú. Don't be proud. Torí wípé Because ènìyàn lásán ni ọ́. you are ordinary man. Ògo Ọlọ́run ló máa ń sọ nìyẹn di ènìyàn It is pàtàkì. the glory of God that make you important. Amen. Amen. Number 4. Number 4. Oríṣi àwọn èèyàn kẹrin The fourth type of people nínú ìjọ in the church tí olùṣọ́-àgùntàn ò kí ń ríran lọ́wọ́. that the pastor cannot help. Ó ní àwọn oníyèméjì àti aláìgbàgbọ́. The double-minded people and unfaithful people. Oníyèméjì àti aláìgbàgbọ́. Double-minded people and Ìwé unfaithful people. James Book of James, chapter 1 chapter 1, nípa 6. verse 6. Ó ní kí ó béèrè ní Say you ìgbàgbọ́ should ask in faith láì ṣiyèméjì rárá. without having double-minded. Nítorí ènìyàn oníyèméjì. The double-minded Ó man dàbí ìgbì omi òkun. is like a wave Tí à ń sanwó afẹ́fẹ́ bì sí wá bì that's sẹ́yìn. being tossed up and down, Tí a sì ń ru sókè. being sprinkled off. Kí irú ènìyàn bẹ́ẹ̀ And such people má ṣe lérò pé shouldn't think òun ó rí nǹkan gbà lọ́wọ́ you're Ọlọ́run. going to receive anything from Gbọ́ God. eléyìí. Hear this. Tí iyèméjì àti àìgbàgbọ́ rẹ̀ If you're double-minded and unbelief, tí kò bá jẹ́ kó rí nǹkan gbà lọ́wọ́ it doesn't Ọlọ́run. allow you to receive from God. Tọ́lọ́run ò bá fún ọ. If God did not give you, Pásítọ̀ wo ló fẹ́ fún ọ? which pastor can give you? Ìbéèrè ńlá ni. That's a great question. Tọ́lọ́run ò bá gbà ọ́. If God did not deliver you, Wòlíì wo ni ó gbà ọ́? which prophet can deliver you? Because Ọlọ́run tó máa ṣe nǹkan tó fẹ́ fún ọ. God that will do what you need for you. Ó ní ènìyàn oníyèméjì. A double-minded Kò person lè rí nǹkan kan gbà lọ́wọ́ can Ọlọ́run. never receive from God. Ní verse 8. In verse 8, Kí irú ènìyàn bẹ́ẹ̀ such people má ṣe lérò wípé shouldn't think òun yóò rí nǹkan kan gbà lọ́wọ́ that they will Ọlọ́run. receive anything from God. Bá ò bá rí nǹkan kan gbà lọ́wọ́ You Ọlọ́run. can't receive from Kí God. ló fẹ́ rí gbà lọ́wọ́ What pásítọ̀? will you receive from pastor? Pásítọ̀ lè fẹ́ ràn ẹ́ lọ́wọ́. Pastor may be willing to help you. Ọlọ́run ò ràn ẹ́ lọ́wọ́. God is not helping you. Torí pé o ò ṣe ń tó yẹ kọ́lọ̀ fi lè rí ẹ̀ràn lọ́wọ́. Because you have not done what will make God Kí a tó lè rí ẹ̀ràn lọ́wọ́. before you can be helped. O gbọ́dọ̀ cooperate pẹ̀lú You Ọlọ́run. must cooperate with God Kó dẹ̀ cooperate pẹ̀lú ìránṣẹ́ and Ọlọ́run. cooperate with the man of God. Ẹ mọ̀ pé bí tí mo ti bẹ̀rẹ̀ nìyẹn. That we are started. Ẹ gba Ọlọ́run gbọ́. Believe in Ẹ God ó sì fẹsẹ̀ ẹyin and múlẹ̀. you shall be established. Ẹ gba àwọn wòlíì rẹ̀ gbọ́. Believe his prophet Ẹ̀yin ó sì ṣe and rere. you shall prosper. Tó o bá gba wòlíì You gbọ́, don't believe prophet, o ò lè rí nǹkan kan gbà. you can't receive anything. Tó o bá nígbàgbọ́ You sọ́lọ̀, don't have faith in o God, ò lè ní nǹkan kan. you can't receive anything. Bó ṣe máa ń wọ́ọ̀kì ni mo ń tú àṣírí fún That is wa. how it works. I'm Mi ò explaining dẹ̀ to fẹ́ you. kẹ́nikẹ́ni nínú wa fi ṣeré. I don't want you to joke with So it. ní ìgbàgbọ́, Have faith. wá tó bá ti ń bọ̀ ní church, When you come into church, máa bọ̀ pẹ̀lú ọkàn ìgbàgbọ́. come with the heart of faith. Ẹni tó bá wá sínú church pẹ̀lú ìgbàgbọ́, Anybody that comes to the church with faith, kò ní máa jẹ́ kí fóònù ẹ máa ríǹgì you nínú church. allow your phone to be ringing inside the church. O ò ní máa píkì call nínú You not be church. picking call inside the church. O ò ní máa answer call nínú You church. not be answering O ò call ní in máa the church. make call nínú You church. don't make call Nínú
nínú ilé Olúwa. in the house of the Lord. Fóònù ẹ ló ń ríngì ló ń disturb Your everybody. phone is ringing, is stopping everybody. Nínú church. Inside the church. Ìwàásù ń lọ lọ́wọ́. Preaching is going on. Ìwọ àtẹnìkan lẹ́jọ́ ń jókòó. You are Níbi tẹ́ jókòó sí yẹn. where you are sitting down. Lẹ́jọ́ ń sọ̀rọ̀. You are just talking. Ló ń bá ọmọ ṣeré. You are joking with them. Ẹlẹ́rìn lura yín. You are just smiling. Ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ń lọ And the lọ́wọ́. word of God is going on. Àmì pé o gbọ́ lọ́gbọ́. It's a sign that you don't believe God. Ó wà nínú church. You are in the church. Ìwọ àtàwọn kan lẹ́jọ́ ń pariwo. You and other people are making noise. Lẹ́jọ́ ń sọ̀rọ̀. And you are talking. Lẹ́jọ́ ń rẹ́rìn. And you are Ẹ smiling. tún wọlé rànràn ẹ tún And you rẹ́rìn. do when you laugh. Má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ Don't lọ́wọ́ ẹ̀. allow such to happen with Nínú you ọdún yìí. in this year. Àwọn àmì burúkú ni. It's a bad sign. Kì í ṣe àmì tó It's dáa. not a good sign. Ẹ gbọ́ ilé yìí. Hear this. Ó wà nínú You church. are in the Tó church. bá gba Ọlọ́run gbọ́. If you believe in Ó God dẹ̀ respect and you Ọlọ́run. respect Ó God, ní ẹni máa jẹ ṣingọ́mù you ṣàpàṣàpàṣàpàṣàpà. be eating God, Máa jẹ chewing gum ṣingọ́mù as àti a wàá fi church. ṣingọ́mù yẹn pariwo. You are making noise with the chingo. A máa ṣe pàràpàràpàrà nínú church. Making noise with the chingo. Àmì pé o ò serious. It's a sign of unseriousness. Ṣé o lè wà níwájú ọba àlú yín? Can you be the president of the king of the Kó máa town? jẹ ṣingọ́mù kó máa ṣẹ́nu yàmàyàmà bó ṣe ń ṣe yẹn. Chewing chewing gum like that? Níwájú ọba àlú yín. President of the king? Mélòó mélòó níwájú ọba àwọn ọba. How much more the president of the king? Ó ní Olúwa ń bẹ nínú tẹ́ḿpìlì The rẹ̀. Lord is in his temple. Kí gbogbo ènìyàn parọ́rọ́. Let everyone, A gbọ́dọ̀ wá síwájú ilé Olúwa. we must come to the house of the Pẹ̀lú Lord respect. with respect. Pẹ̀lú ìbẹ̀rù tó lọ́wọ́. We tremble Sí Ọlọ́run. to God. Àwọn nǹkan tó máa ń jẹ́ ká ríre gbà This is nìyẹn. what we call to receive God Ó goodness. ṣe pàtàkì a gbọ́dọ̀ It's kíyèsí. very important we must observe this. Ọlọ́run á ràn wá lọ́wọ́. God will help Ẹ us. gbọ́ ilé yìí gbogbo Hear ènìyàn. this everyone. Oríṣi èèyàn karùn-ún. The fifth type of Ó ní people. àwọn aláìgbọràn nínú ìjọ. Disobedient people in the church. Àwọn aláìgbọràn nínú ìjọ. Disobedient in the church. Olùṣọ́-àgùntàn ò kì í rí wọn ràn lọ́wọ́. Pastor cannot be able to help them. Ìwé Àìsáyà. Isaiah Níbi tí a kà lẹ́ẹ̀kan. that was read that time. Àìsáyà chapter 1. Isaiah chapter Ní 1 verse 19. verse 19. Bí ẹ̀yin bá fẹ́. If you are willing Tí ẹ bá sì and gbọ́ràn. obedient, Bí ẹ̀yin bá fẹ́. if you are willing Bí ẹ bá sì and you gbọ́ràn. are obedient, Ẹ̀yin ó jẹ ire ilẹ̀ náà. eat the good of the land. Ire wà nínú ilẹ̀ There's náà. good in the land. Ìgbọ́ràn àti ìfẹ́ ọkàn ló máa jẹ́ kó rí jẹ. Obedient and the will of God will make you to eat. Ẹ gbọ́ ilé yìí gbogbo ènìyàn. Hear this Ó ní everyone. bí ẹ̀yin bá fẹ́. If you are willing Tí ẹ sì gbọ́ràn. and obedient, Méjèèjì yẹn gbọ́dọ̀ ṣiṣẹ́ papọ̀. two must work Bí ẹ̀yin together. bá fẹ́. If you are willing, So o gbọ́dọ̀ fẹ́. you must will. Ẹ mọ̀ dídó yẹn sọ bẹ́ẹ̀. Well, you know why he said it? Àwọn kan wà. Dear son, Ìkẹtẹ bá nìkan ṣe. whatever you tell them to Kò do, wá láti inú wọn. it's not willingly. Mọ̀ wọ́n á ṣe They will do grudgingly. it grudgingly. Wọ́n á ṣe reluctantly. Do it reluctantly. Wọ́n á ṣe láì wá láti inú Do wọn. it without coming from Ó the heart. lè rere gbà You bẹ́ẹ̀. can't receive any Bí ẹ̀yin reward. bá fẹ́. If you are Tí willing ẹ sì gbọ́ràn. and obedient, So ìgbà yẹn ni ó tó pé. it is then is perfect. Tó bá gbọ́ràn. If you are willing, Láì wá láti ìfẹ́ inú ẹ̀. without coming right from your heart, O lè má rí ire ilẹ̀ you may náà. not receive the good of the Bí land. ẹ̀yin bá fẹ́. If you are willing Tí ẹ sì gbọ́ràn. and obedient, Ẹ̀yin ó jẹ ire ilẹ̀ you will náà. eat the good of Ẹ the gbọ́ land. ilé yìí gbogbo ènìyàn. Hear this Ṣé ní everyone. gbogbo àwọn ìwàásù tó ń jáde nínú Every preaching that is coming out here, gbogbo àwọn Sunday school tá ń ṣe nínú ìjọ every Sunday yìí, school we are doing in this church, gbogbo àwọn special lecture every special training special lectures and training tí à ń fún oníkálukú that we are giving a ò individuals, déédéé máa fún wa. we are not just giving it to À us. ń retí pé ká fi sójú We are ìṣe. setting out to be Tí a bá ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan nínú ìjọ, when we have any lecture in this à church, ń retí pé kí gbogbo ènìyàn fi sójú ìṣe. we are expecting everybody to practice So it. tó o bá fi sójú If you ìṣe, are not practicing o it, gbọ́ràn nìyẹn. then you are not obedient. Then tó o bá gbọ́ràn, If you are not obedient, báwo ló ṣe fẹ́ jẹ ire ilẹ̀ how náà? will you eat the good of the land? So ó kàn jẹ́ olùgbọ́. You are just a hearer. Olùgbọ́ láì jẹ́ olùṣe. Hearer without being the Kò doer. lérè fún ọ. It's not rewardable for you. Nítorí náà mo rọ gbogbo wa. I beseech every one of Bí ẹ bá us, fẹ́ rí ìbùkún you Ọlọ́run. want to receive the blessing of Tí ẹ God. dẹ̀ fẹ́ kí ìlérí Ọlọ́run ṣẹ. You want the promises of God to come from Nínú ọdún fulfillment. 2026. In the year 2026, Ìgbọràn, ìgbọràn, obedient, ìgbọràn. obedient, Ìgbọràn. obedient. Ó ṣe pàtàkì. It's very important. Àwọn ọmọ ìjọ tí kì í gbọ́ràn. Church members that don't disobey, Wọn kì í jẹ ire ilẹ̀ they náà. don't eat the good of the land. Àwọn ọmọ ìjọ aláìgbọràn. Disobedient Ó members, máa ń ṣòro láti rí wọn. it's always difficult to help them. Àìgbọràn máa ń gbari ẹni dà. Disobedient, you throw away one Àìgbọràn goodness. máa ń fini fún yàjẹ́. Disobedient put one to Àìgbọràn trouble. lè mú kéèyàn kùnà ògùn Ọlọ́run. Disobedient can make one to meet the glory of Àìgbọràn lè God. jẹ́ kéèyàn gbọ́ ìlérí kó má gba ìmúṣẹ. Disobedient can make one to hear promise without being Àìgbọràn fulfilled. lè jẹ́ kí òjò ayọ̀ ó ṣú fún ni ṣùgbọ́n kó má rọ̀. Disobedient can make the rain of joy. Àìgbọràn lè jẹ́ kí èèyàn kú nígbà tí ò yẹ kó kú. Disobedient can make one to die when he's not supposed to Àìgbọràn die. lè
lè jẹ́ kí ọfà báyàn nígbà tí ó yẹ kó fà bá. Disobedience can make her want to be. Àìgbọràn tó lè jẹ́ kí èèyàn gbàdúrà púpọ̀ kó má rí èsì. Disobedience can make one to pray without receiving answer. Àìgbọràn lè jẹ́ kí èèyàn wà nídìí òru kó sì má rorò jẹ. Disobedience can make you to be in where you. Àìgbọràn lè jẹ́ kí èèyàn wà létí odò kó sì má kúkú òǹgbẹ. Disobedience can make you to be at the bank of the river. Àìgbọràn ẹ ṣọ́ra fún. Run away from this. Ìkẹfà. The sixth one. Ó ní àwọn ọlọ̀tẹ̀ àti onírìkíṣí nínú ìjọ. The rebellions in the church. Àwọn ọlọ̀tẹ̀. The rebellions. Àti onírìkíṣí, àwọn rẹ́bù nínú church. The rebels in the church. Ẹ gbọ́ ilé gbogbo ènìyàn. Let's hear this. Ẹ wo bí. Náà ẹ jẹ́ sáré fìdí kan wà ní Bible. Màá rọ̀ ṣe. Somewhere in the Bible. Màá rọ̀ ṣe. Rush it. Amen. Amen. Psalm 68:6. Psalm 68 verse 6. verse 6. Psalm 68 verse 6. Ọlọ́run mú ẹni òfò jókòó nínú ilé. Ó mú àwọn tí a dè ní ẹ̀wọ̀n jáde wá sí ìrora. Ṣùgbọ́n àwọn ọlọ̀tẹ̀ ní ń gbé inú ilẹ̀ gbígbẹ. Ibo ló ní àwọn ọlọ̀tẹ̀ ń gbé? Where did the rebels stay? Ọlọ̀tẹ̀ ilẹ̀ gbígbẹ ni wọ́n ń gbé. Now ẹ wo Psalm 107. Psalm 107. Psalm 107 verse 33 and 34. Ó sọ odò di aginjù àti orísun omi di ilẹ̀ gbígbẹ. Ilẹ̀ eléso di aṣálẹ̀ nítorí ìwà búburú tí ó wà nínú rẹ̀. Ṣẹ̀rí báyìí. You hear that? Amen. Now, ìdí tí àwọn ọlọ̀tẹ̀ ṣe ń gbé ilẹ̀ gbígbẹ lẹ rí níbí. Why rebels dwell in dry land is what you are saying. Tí ilẹ̀ wọn bá jẹ́ ilẹ̀ ọlọ́ràá tẹ́lẹ̀, wọ́n máa di ilẹ̀ ọ̀gbẹ́. If their land is fertile before, it become dry land. Tí wọ́n bá ní ìlérí rere tẹ́lẹ̀, kò ní ṣẹ torí ọlọ̀tẹ̀. Have good promises before, it will not come to fulfillment because they are rebels. Ẹ gbọ́ ilé gbogbo ènìyàn. Hear this, everyone. Àwọn ọmọ ìjọ tó bá ń dìtẹ̀. The church member that rebel. Olùṣọ́-àgùntàn ò kì í rí wọn ràn Church pastor will not be able to help them. Ẹ gbọ́ them. nísọ̀rọ̀ ìkẹ́ wo bí. Open your eyes. Ṣẹ́rí ẹjẹ́ ń ṣàṣírí kan fún yín. Let me tell you one mystery. Ṣẹ́rí àṣírí kan wà nípa nǹkan tó máa ń pè ní anointing. There's a mystery behind the anointing. Tí ìránṣẹ́ Ọlọ́run bá gbàdúrà fún ẹ. If a man of God pray for you, anointing ló máa ṣiṣẹ́. it is anointing that is going to work. Ó dẹ̀ ní bí anointing ṣe máa ń flow. And regard the way anointing flow. Tí ìwọ bá jẹ́ ọlọ̀tẹ̀. If you are a rebel, o cooperate pẹ̀lú you are not ìránṣẹ́ Ọlọ́run. cooperating with the man of God. O jẹ́ alágàbàgebè. You are a hypocrite. Anointing yẹn ò ní flow wá sọ́dọ̀ rẹ̀. Anointing will not flow. Wà á ní problem. You will have problem. Amen. Amen. Praise the Lord. Hallelujah. Mo ti rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà I've seen many times tí àwọn ẹlòmíì ti sọ fún mi. that people have told me. Ẹ̀rẹ́ lòmíì. You see some people. A ní òun lálà. They said they dream. Òun rí mi lójú oorun. You see him in the dream. Pé mo nà án lójú You oorun. have beat them in the dream. Tó bá lálà. If you dream, Tó bá rí mi. you see Pé me. mo bínú sí ẹ lójú I'm àlá. angry with you. Tàbí mo kó bẹ́líìtì bò tàbí And kò I mú will kó. wipe you with Mi ní bombs. tẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé It means ọkàn ẹ ò ṣe déédé pẹ̀lú ìpè yìí. heart is not perfect with this. Áńgẹ́lì má jẹ̀mú ìpè ń bínú sí The ẹ. angel of this ministry is anointed. Tó bá lálà. If you Mi ní tàn a lot of people ti sọ A wẹ́ẹ̀. lot of people have told me several times. Solution kan náà dẹ̀. The only solution. Lọ yẹ ọ̀nà ẹ wò. Go and check your way. Lọ yẹ ọ̀nà ẹ wò. Examine your way. Mo sì ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn I've èèyàn seen many people. títí di àná ní Saturday títí di àná Up to Saturday. yesterday, Saturday. Mo sì rí àwọn èèyàn tó send the message Some people that send message to me. tí wọ́n lálà They dream. tí wọ́n rí pé ogun le They say that Tí wọ́n dẹ̀ rí mi. so tough and they see me. tí wọ́n lè rí mi lójú oorun And they see me in their tí mo dẹ̀ gbà wọ́n. and I deliver them. Èmi kọ́ I'm not the one. áńgẹ́lì má jẹ̀mú ìpè yìí. It is the angel of the ministry. Tó bá rí mi lójú àlá If you see mi me, ìmọ̀ bá ṣe ń lọ báyàn lójú àlá don't know how to go and mi meet. ìmọ̀ bá ṣe ń yọ síyàn lójú I àlá. don't know how to. Ṣùgbọ́n mo mọ kinní kan. But I know something. Áńgẹ́lì ìpè wà. The angel of calling is there. Áńgẹ́lì má jẹ̀mú wà. Angel of covenant is Tí there. Ọlọ́run yàn fún mi. That God has Tó chosen ń bá to mi ṣiṣẹ́. working with me. Tó dẹ̀ ń ṣiṣẹ́ nínú iṣẹ́ náà ṣe. I'm working in this ministry. Ẹ gbọ́ eléyìí. Hear this. Àwọn áńgẹ́lì kan wà. There are some angels. Personally wọ́n ń bá mi rìn. Wọ́n bá mi lọ They wọ́n bá are mi bọ̀. working with me, going up and down with me. Wọ́n wà bẹ́ẹ̀. They are there. Then irúfẹ́ àwọn áńgẹ́lì kan tún wá wà. There are some angels. Sọ ẹ pé wọ́n dúró sí gbogbo ibi tí
ẹ̀ka iṣẹ́ ìránṣẹ́ yìí wà. They stand where we have branches. àwọn áńgẹ́lì kan dẹ̀ wà. There are some tí angels Ọlọ́run mọ̀ yàn. that God deliberately tí choose. gbogbo àwọn tí ó jẹ́ ọmọ ìjọ yìí. Individual member of this church. àwọn tó bá ń bá Ọlọ́run rìn nínú ìpè yìí. Know that what we got in this ministry pẹ̀lú inú kan àti ọkàn kan. with lẹ́ẹ̀kọ̀ọ̀kan. once in a wọ́n máa time. rí ìfarahàn áńgẹ́lì. They will see manifestation of the angel. kọ̀ọ̀kan bá lè mọ̀ wípé For them to know láti inú iṣẹ́ ìránṣẹ́ from Síónì this ni. ministry, wọ́n máa rí áńgẹ́lì yẹn máa dàbí àwòrán mi. the angel will be like my ẹlòmíì máa ní àwọn rí bàbá Síónì. The son will say, No, èmi kọ́ lẹ rí. I'm not the one you see. áńgẹ́lì Ọlọ́run. Is the angel of God. obìnrin kan ó lọ ṣe operation. One woman went for operation. ó bímọ wọn ṣe operation. To deliver and the one for ibi tí wọ́n ti ṣe operation yẹn when we ojú ibẹ̀ ti ń jẹrà. the prayer is wọ́n about dààmú títí títí. they try kíní yẹn ń jẹrà. is rotten. wọ́n padà lọ sí hospital. They went back to gbogbo the nǹkan tán fún wọn wọ́n lò. how what they gave to him they So, use it. omi ń jáde níbẹ̀. What is coming out there? ibẹ̀ ń sun omi. What is bringing out obìnrin water? yóò lálàáfíà. Woman is not happy. ó wá di ọjọ́ kan. The one day bó ṣe sùn nìyẹn. as she slept lóru mọ́jú. in the night, ó wá lálà. he dreamed. ó wá lóun rí mi. He said he saw me. ó ní mo wá bẹ̀rẹ̀ sí ní wẹ̀ He fún. said I started bathing for him. ó ní mò ń wẹ̀ fún. Bathing for him. ó ní ìgbà tí mo wá dé ibi tí wọ́n ti ṣe operation. When I got to where the operation was done, ó ní mo wá ní kó ní sùúrù. I said you should be patient. ó ní mo wá ọ̀rá ń mú ibẹ̀ yẹn mo wá ọ̀rá ń fi ọṣẹ fọ àwọn I ìdọ̀tí started ibẹ̀ kúrò. washing the dirtiness out of it. ó ní mo wá fi ọṣẹ fọ ìdọ̀tí ibẹ̀ And kúrò. washing ó ní mo wá bu òróró síbẹ̀. I ó anointed ní mo wá ní kó it. mọ̀ wọ̀rí I said she should not pé worry. kò ní sí problem. That there won't be any problem. bó ṣe lajú ni. And now she ó opened. pariwo lajú. She shouted bí n pé ọkọ ẹ̀ tají that the husband lẹ́gbẹ̀ẹ́. wake up. ọkọ ẹ̀ ní kí ló dé. Wife said, kí ló dé. husband, ó lóun rí what? bàbá Síónì. Then saw that his ó son bá sọ àlá yẹn fún. told him the dream. yes sir. gẹ́gẹ́ báwọn méjì ṣe sọ fún mi. According to what they told me, nígbà tó tẹ̀ wo ojú ibẹ̀. and they look at it, ojú ibẹ̀ rẹ̀ ti pajúmọ́. and God is already gbogbo gìrìgìrì close. tó ń sun omi. All those wọn rí omi kankan They bẹ̀. didn't see any water. kò sun omi mọ́. It's not bringing ojú ẹ̀ dẹ̀ ti gbẹ. and it has dried up. ní lẹ́nu ojú àlà. Within the mọ́jú dream, ní it didn't break. ìgbà àwọn wá sọ fún mi. Then they came to tell mo me. sọ fún ọmọ lẹ́mìí kọ́. I said, I'm not the one. torí pé ògo tí yìí máa ń ṣe tèyí. The glory that is not belong èèwọ̀ to ni a you kò gbọ́dọ̀ gbà. is forbidden to receive. èmi kọ́ lẹ rí. I'm not the one you see. Ọlọ́run má jẹ̀mú ni. God of covenant ó ń bẹ láàyè. is alive. òun lẹ rí tó He's ṣiṣẹ́ the yìí. one you see that walk. òun ló ṣiṣẹ́ He's yìí. the one that did the walk. so ó máa ń rí bẹ́ẹ̀. It will not. oníkálukú wa ẹ ṣọ́ra. Individual also be careful. má bá ẹnikẹ́ni lọ́wọ́ sí ọ̀tẹ̀. nínú ìjọ. ó máa ń lẹ́yìn. number one ó máa dènà àdúrà ẹ. It will hinder your prayer. ó máa sọ ẹ́ di arọ nínú It will ẹ̀mí. make you gbọ́ eléyìí sórí tó bá ti ń ṣọ̀tẹ̀ nínú church. If you are rebelling in the church, àwọn ẹ̀bùn ẹ̀mí ẹ máa dínkù. the gift of the spirit will be tó bá ti ń reduced. sọ àsọtẹ́lẹ̀ tó ń ríran. If you have been prophesying, you are ó saying máa dínkù. it will be ẹ̀mí reduced. ọ̀tẹ̀ máa tẹ̀ ẹ́ The mọ́lẹ̀. spirit of rebellion will be. then àwọn kìíní dangerous. And this thing I drink. ọ̀rọ̀ tí ò bá yí ọ. What you don't understand, mo wà available. I'm available. nípa orí ọ̀fẹ́ By the Ọlọ́run. grace of God. wá rí mi. Come and see. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní òye mẹ́mbà. Many members doesn't understand nípa something iṣẹ́ ìránṣẹ́. concerning the ministry. ẹ̀ẹ́kẹ̀yẹ́dẹ́ gbọ́ nǹkan mi. You hear something. ṣé dáàbì sí òní. Is that sáwọn desire? náà ni wọ́n sọ̀rọ̀ báyìí. Is the father said sáwọn náà ni wọ́n ṣe báyìí. People that do this, wọ́n fẹnu kọ́. don't do mistake. lọ béèrè. Go and ask. a béèrè ọ̀nà kì í ṣìnà. Either ask. ọ̀rọ̀ tí ò bá yí ọ. What you don't understand. wọ́n béèrè lọ́wọ́ mi. Come and ask from me. amen. Amen. kò sẹ́ni nínú gbogbo ìjọ àti gbogbo ibi tálẹ́ka ìjọ. Because and everywhere we have branches. kò sẹ́ni nínú yín tó lóun fẹ́ rí mi tí kò ní rí mi. Nobody that want to see me that will not see me. ó lè pè mí. You may call me. tí mi bá yẹ tè pick ẹ send the Don't message. pick your call. màá Send pè ẹ message. padà. I will call you. send the WhatsApp message. Send WhatsApp message. tí n bá rí màá pè ẹ If padà. I hear see that Á jọ sọ̀rọ̀. we talk. kí ló fẹ́ sọ. What do you want tó to ẹgbẹ́ say? ká ríra ní wọ́n náà You wọ́n. have to see one on màá one. dá táìmù I will fún give ẹ. you time. mi busy débi pé ká anybody tó jẹ́ mẹ́mbà àjọ yìí má lè rí mi. I'm not busy to the extent of any member of this church. ní that wanted gbogbo to ibi tá ní see me. branches sí. Wherever we have mi branches. busy tó bẹ́ẹ̀. I'm not busy to that extent. anybody Anybody tó bá lóun fẹ́ rí mi. that want to see me, ìbá àjọ ọmọdé ìbá àjàgbà. whether young or old. mi ìmọ̀ ọmọdé mi ò máa gbà. I don't know young or old. bó sọmọ kékeré ló lóun fẹ́ rí mi màá wáyè For fún. a child that wants to see me, I will màá find rí time. àjọ máa jòkó àjọ máa I sọ. will find time. We see ṣùgbọ́n tó wá ní them. wo orí ọ̀fẹ́ You yẹn. have such grace, so sì tún lọ ń sọ sọkúsọ. and you see my back. mọ parẹ́ ẹ̀ dànù. Don't kill yourself.
lórí ọ̀rọ̀ tí ò yí ọ. Over what you don't Wọ́n ṣe understand. rẹ̀ léṣe. Don't kill yourself. Ó léwu tó o bá rọ̀ tara ẹ̀. If you don't think of Rò yourself, tàwọn ọmọ ẹ̀. think about your children. Tí wọ́n bá lágbára. If you have Ó lè power pàkúrọ́ lójúgun. that you can do anyhow, Rò torí àwọn ọmọ ẹ̀. think about the other Tí children. wọ́n ti máa pàgbọ́n ẹ̀ That they sàn. would, Níjọ́ tẹ̀sán bá ń ké. when you call, Ọ̀nà tí ò yí ẹ. what you don't Wọ́n understand, fẹnu kọ́. don't do mistake. Nà ẹ jẹ́ n fi ibi kan wà nù Let Báíbù me ká tó show ra you nù. somewhere in the Bible before we round up. Mo fẹ́ ká gbàdúrà ẹ̀yọ kankan ra I nù. want to say a prayer before we round up. Jude ṣátà kan lóní. Jude, Ìwé Júdà Jude ṣátà kan lóní. is having just a chapter. Ẹ jẹ́ ká wo verses 8 to 10. Let's see verse 8 to 10. Jude verses 8 to 10. Ẹ jẹ́ n kà níbí. Jude 8 to 10. Bákan náà ni àwọn wọ̀nyí pẹ̀lú ń sọ ara di èérí nínú àlá wọn. Ẹ̀rí nínú àlá. In the dream. Amen. Amen. Sórí tí èṣù bá máa bà ti ọmọ ìjọ kan jẹ́. If that will destroy one's Á jẹ́ life, kó lálàá tó lòdì sí pásítọ̀. we want make him to dream contrary Àbí to kó pastor. lálàá kan sí pásítọ̀ kéṣù wa interpret ẹ̀ fún ẹ. Dream about pastor and the devil will Kò sí interpret nǹkan it. míì. Nothing. Àwọn kan máa ń pòwe wọn ní ẹni tí àwọn òrìṣà bá fẹ́ tí wọ́n bá fẹ́ bà láyé jẹ́ wọ́n á kọ́kọ́ yà á ní wèrè. Anyone that I don't want to kill, they will make him to run. Á kọ́kọ́ mọ ṣìṣe. We be doing mistakes. Tó bá ti ń ṣìṣe yẹn, When he started doing àmì mistakes, wípé wọ́n ti parí iṣẹ́. a sign that is what Wọ́n sọ ara wọn di èérí nínú àlá wọn. Wọ́n sì ń gan ìjòyè. Wọ́n sì ń sọ̀rọ̀ búburú sí àwọn ọlọ́lá. Verse 9. Ṣùgbọ́n Máíkẹ́lì olórí àwọn áńgẹ́lì nígbà tí ó ń bá èṣù jà tí ó sì ń jìjàkadì nítorí òkú Mósè kò sì gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ òdì sí i. Ṣùgbọ́n ó wí pé Olúwa ni yóò bá ọ wí. Verse 10. Ṣùgbọ́n àwọn wọ̀nyí ń sọ̀rọ̀ òdì sí ohun gbogbo tí wọ́n kò mọ̀. Nǹkan tó mọ̀. Ṣùgbọ́n ohun gbogbo tí wọ́n mọ̀ nípa ẹ̀dá bí ẹranko tí kò ní iyè. Nínú nǹkan wọ̀nyí ni wọ́n di ẹni ìparun. Ẹ wo 2 Peter. 2 Peter Chapter 2. 2 Peter chapter 2. Ẹ wo verse 10 to 12. Ṣùgbọ́n pàápàá àwọn tí ń tọ ara lẹ́yìn nínú ìfẹ́kúfẹ́ èérí tí wọ́n sì ń gan àwọn ìjòyè, àwọn ìyájú, aṣetinú ẹni, wọ́n kò bẹ̀rù àti máa sọ̀rọ̀ ẹ̀gàn sí àwọn olóyè. Ṣẹ̀rí báyìí. Bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì bí wọ́n ti pọ̀ tó ní agbára àti ipá tó ní wọn kò dá wọn lẹ́jọ́ ẹ̀gàn níwájú Olúwa. Ṣùgbọ́n àwọn wọ̀nyí tí wọ́n pera wọn ní mẹ́mbà bí ẹranko ìgbẹ́ tí kò ní èrò, ẹranko ṣá tí a dá láti máa mú pa. Wọ́n ń sọ ọ̀rọ̀ ẹ̀gàn nínú ọ̀ràn tí kò yé wọn. A ó pa wọn run pátápátá nínú ìbàjẹ́ ara wọn. Má jẹ́ ká anybody kó bá ẹ. don't allow anybody to Má jẹ́ ká anybody wá àròjọ èké don't fún ẹ. allow anybody to say anything. Má jẹ́ ká anybody fi ọ̀rọ̀ èké tàn Don't ẹ́. allow anybody to deceive Tí wọ́n bá you. kú ẹ ṣìnà, If you have led astray, ìwọ ni wàá jẹ̀bi ara you will ẹ̀. be guilty of yourself. Ṣọ́ra Be careful. oríṣi àwọn ọmọ ìjọ tí a kò lè ríran lọ́wọ́. The type of members, Ó ní àwọn alárìnkiri àgùntàn. the wandering sheep, Àwọn àgùntàn tó ń rìn kiri. the wandering sheep. Wọ́n ní pásítọ̀ kan They don't pàtó. have any pastor. Wọ́n ní chọ́ọ̀chì kan They pàtó. don't have any church. Wọ́n kàn ń rìn kiri. They are just wandering Wọ́n about. kàn ń rìn kiri. Wandering about. Ṣọ́ra má jẹ́ kó ṣẹlẹ̀ Be sí. careful not to Number 8. Number 8. Ibi tí màá ti mẹ́nu dúró. Where are we Ó from? ní àwọn ẹlẹ́tàn tó kórìíra òtítọ́. The deceivers that hate the truth. Àwọn ẹlẹ́gàn tó kórìíra òtítọ́. Mockers that hate the truth. Àwọn ẹlẹ́tàn The deceivers tó kórìíra òtítọ́. that hate the Tí truth. wọ́n tún kórìíra àwọn tó ń sọ That òtítọ́. hate those that speak the truth. Ẹ wà very careful. Be careful. Ẹ kọ 2 Timothy sílẹ̀. 2 Timothy Chapter 3 chapter 3 verse 7 to 9. verse 7 to 9. 2 Timothy chapter 3 Timothy chapter 3 verse 7 to 9. 7 to 9. Then verse 13. and verse 13. Ní àwọn wọ̀nyí tí wọ́n kórìíra òtítọ́. That hate the Di Jánésì àti the Jámbérì. Jambra. Àwọn tí wọ́n gbógun ti Mósè. That wage war against Nítorí pé Moses. Mósè bá wọn sòótọ́. Because Moses speak the truth. Pọ́ọ̀lù bèèrè lọ́wọ́ àwọn ará Galatia. Wọ́n á di ọ̀tá yín bí. And then I become a Wọ́n ní pé mo enemy sòótọ́ fún yín. because I speak the truth. Wọ́n kórìíra òtítọ́. Hate the truth. Kó má bàa pẹ́ nínú ìdè. Not tiring Ẹni ó in mọ body. òtítọ́. You shall know the truth, Òtítọ́ á sì sọ yín and the di truth òmìnira. shall set you free. Bí ẹ bá ṣe lòdì sí If you òtítọ́, go contrary to the truth, wà á pẹ́ nínú you ìgbèkùn. will tarry in bondage. Má ṣe lòdì sí òtítọ́. Do contrary to the Kí o truth, má bàa pẹ́ nínú so you ìgbèkùn. don't tarry in bonds.
fẹ́ òtítọ́, Love the truth. gba òtítọ́, Accept the truth. ṣetán láti náwó ní Be òtítọ́. ready to spend over the Ó truth. ní ra òtítọ́ Buy the truth kí o má sì ṣe tà. and don't sell it. Bí a ṣe lè bọ́ lọ́rùn rìn. That's how we can work with God. Àwọn ọmọ ìjọ The church members tí ẹnikẹ́ni ò lè ríran lọ. that no one can Tí help, olùṣọ́ àgùntàn ò lè ríran. that even pastor cannot Tó help. bá jẹ́ ẹlẹ́tàn, If you are the pásítọ̀ máa bẹ́ẹ̀ sòótọ́ kò ní tẹ́ ọ lọ́wọ́. pastor will tell you the truth, you will Wàá not ṣì be wá wòlíì kan lọ. You'll be seeking for one prophet. Àwọn wòlíì onírùngbọ̀n jẹ́wúkẹ́ Prophet. níbi gegele àpáta. The fake prophet. Wòlíì oníyanrìn, wòlíì olómi, Those fake prophets. wòlíì olóyin, àwọn wòlíì tó ń lo eérú, Those that use ashes. àwọn wòlíì tó ń lo The glass, prophet that use glasses. táwọn wo glass, Those that look. àwọn wòlíì alákùkọ, The worship. The one that look. àwọn wòlíì alárìmọ́lẹ̀, àwọn wòlíì aṣàdúrà ṣẹbọ. That the prophets. Wàá lọ bá wọn You won't make torí pé lẹ́tàn ni ẹ́. because you are deceived. O fẹ́ràn You òtítọ́, don't love the truth. ẹ̀tàn ló fẹ́ràn. You love the tó o bá truth. ta ló mọ̀ pé àwọn ọmọ ọjọ́ kan wà táwọn bá rẹ́ni tàwọn inú wọn kì í dùn. You see, there's some member. If they don't see anybody to deceive táwọn bá rẹ́ni them, tàwọn ara wọn kì í já gágá. we don't see people to deceive them, they will not be. wọ́n máa lọ títí ọjọ́ máa lọ rẹ́ni tàwọn ni. They will be going until they see someone tọ́lá to deceive forí them. kọ́ mi táwọn wà padà wá. And after they have wọ́n ní àwọn wòlíì èké tí ẹ̀ ti pọ̀ jù. they say problem. àwọn wòlíì olórí burúkú. They are evil wọ́n máa ń bá prophets. yàn sọ ẹgbẹ́ ṣé wòlíì gidi máa ń bá yàn sọ àti Is it good kí wòlíì bá yà sùn tó tún bá ọmọ sùn. kí ló wá lọ bẹ̀? Brother and sleep with the mother. kí ló wá lọ bẹ̀? What are you seeking for? kí ló ń wá ká? What are you torí pé lẹ́tàn ni ẹ. Because you are ṣé deceived. bá bẹ́ẹ̀ sòótọ́? I will not tell you the o ò truth. ní gbà. You will not listen. àwọn wòlíì akọ́mọ lọ́gbọ́n dẹ̀ wà. They are fake prophets. wọ́n máa kọ́ ẹ lọ́gbọ́n I will níta. teach you. ó ní ìdè ṣe ń le nínú ayé That is ọ̀pọ̀lọpọ̀. why band ọmọ ìjọ stronger. tí olùṣọ́ àgùntàn lè ràn lọ́wọ́. Church member that pastor Dìde people want to know. ẹnìkan ló máa gbẹ̀yìn dìde. Someone will last to rise. wàá pariwo orúkọ Jésù. Call the name of Jesus. Olúwa mo gbọ́ ọ̀rọ̀ rẹ. Lord, I heard your words. àwọn tó ṣubú Those that fell, má jẹ́ kí n wà lára wọn. don't allow me to be among them. àwọn tó ń ṣìnà Those that are going má jẹ́ kí astray, n wà lára wọn. don't allow me to be fún mi among ní them. orí ọ̀fẹ́ Give me the grace láti jẹ́ olótìtọ́ to sí be ọ faithful to you àti sí ọ̀rọ̀ rẹ. and to your word. ó yẹ gbàdúrà.